Wait, are you stupid? Where are you coming from? You will let him go. Kilo and that is very nice. Okay, you can go. Yeah. Stop there. Kilo sọ pé wà nù kiri tó gbé dání ẹ. Sawdust ni sir. Sawdust. Bẹ́ẹ̀ ni sir. Ẹ gba sawdust ọwọ́ yẹn dálẹ̀ kẹ́ search ẹ. Ẹ dálẹ̀. Sir, what is this? Yes, sir. Yes. Go back to me. Yeah, move this way. Yes, sir. Yes, sir. Bring them here. Bulletary pistol. Yes, sir. Mo lọ kó ni mi gbà bí kankan. Mo lọ kó ni. Ah. Hello. Take them. Hey. I'm move back to me. Salah. Salah tell. Báwo. Ilé tí mo. Ṣé bí ẹ ti ṣe tán lé? Mo lọ gba report card. Ṣé o gbogbo? Ẹ fi lọ bẹ́ẹ̀. Àbọ̀ kí ló ṣe máa ṣe? Mo try. Oh, try no. O kàwé dáadáa ni. Ó lè dè. Ṣùgbọ́n obìnrin kò ṣe é ṣe try. Biology, okay. Wà láti fojú sí mathematics. Tí result ẹ bá dàgbà báyìí lọ ní term tó mọ̀ fún ẹlẹ́bùn tí mo ti ṣàlàyé. Báwo. Jẹ́ ọ̀gá ni gbogbo kátikàtì yìí dì sí. Tí mo wá di òróbìnrin dọ̀dẹ̀. Wọ́n tún òróbìnrin dára mi bí orí méjì. Ìmọ̀lódé. Ká tó fọ̀mù àti màá dárúkọ mi tó sọ̀rọ̀. Ọmọ tó jẹ́ pé tó bá ṣe pé bá ṣe dáyé láàrin àwọn ẹ̀kẹ́ ti fi wọ́n. Why can't I just get out of my mind? Ṣé bí tí màmá ti ń pàdé ẹ̀jẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ lóye kí n jẹ́ kí n lè pàdé wà jẹ́. Mo wá dàbí àṣà tó ń lé òrùn ti ẹ̀ka kiri. Ọmọdún mélòó lọ́mọdé? But what is wrong with me exactly? Why? Kí ló ń ṣe mí? Màámi. Oúnjẹ mi kó ibi tí ń pa mí. Ọjà ń bẹ lẹ́kùnlé. Ọ̀gá sọ́jà. Ẹ mọ̀ nílẹ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta. Mọ́mí mo jí. Mo wá rí fún ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì ni mà. Tí ò le. Kò le púpọ̀ ṣùgbọ́n torí tí mo jí ni. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo wá dá yín láàmú. Ọ̀rọ̀ yìí ṣe pàtàkì sí mi ló yẹ kí n wá. Mojísọ́lá sọ fún mi pé ní òun ò lè lọ sí skul mi. Sowó. Mọ́mí, ọmọ tó jáfáfá tó dẹ̀ mọ̀wé dáadáa ni Mojísọ́lá. Ẹ ṣe kàn tí ẹ púṣẹ̀ débì kan, ẹ kú tí ẹ ka díẹ̀ sí i, ó sì kéré. Òṣòwò kankan lọ́wọ́ mi èmi nìkan náà mò ń dá gbé. Àdágbé àdáfà ẹrù èèyàn méjì ló kù tèèyàn kan yìí.
owó tètò lára àmọ́ náà lọ́mọbìnrin lórí bẹ́ẹ̀ sì náà tó kàwé ọ̀nà yóò padà jókòó sí di àrò ní kọ̀kàwé kankan kọ̀kàwé. tó bá jẹ́ ti owó iléèwé àtàwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tó máa ṣe ní agbára Ọlọ́run máa gbé. ọ̀gá sọ́jà kọ̀kàwé kankan mọ́ ọkọ̀ ló kù tí orí èmú wa bó bá mọ́kọ dé ní ìsìn mo mọ̀ pé owó òde bùkátà pọ̀ àwọn bùkátà tó lọ́ọ̀rẹ́ fẹ́ gbọ́ kúnlẹ̀ èmi nìkan náà ni mò ń gbọ́ láti jọ́ yìí ọ̀gá sọ́jà kò kàwé mọ́ ìwé kí n tiẹ̀ lóbìnrin ká bọ́mìnrin kàwé náà yóò padà jókòó sí di àrò kan ni kí ni wọ́n lọ rẹ̀ láàbù tí ń kàwé sí owó tó sì tó lọ adé tó títí ó tún mọ́ ọ́nà dànù. Yes ma'am. ẹ mọ ọkọ wájà rí. tó bá ṣe pé ọ̀rọ̀ ọkọ ni ẹ rò pé ó kàn sí iná ẹ jọ̀ọ́ máa ṣe é máa jẹ́ kí mi fẹ́ gbogbo nǹkan tẹ́ bá rò pé ẹ fẹ́ gbà lórí ẹ̀ èmi á san ọ̀rọ̀ ti iléèwé yẹn náà Ọlọ́run àdẹ́gbé yẹn náà. ọ̀gá sọ́jà ẹ máa sára ní wàhálà ni bẹ́ẹ̀ ni ọba máa fẹ́ yàwó ní ayọ̀ owó gidi mọ̀ ní sọ́ọ̀lọ́ọ̀lọ́ dáadáa owó tí ń bẹ lápò rẹ kó o tó fẹ́ o owó ni o. gbogbo iye tí ẹ bá máa ń gbà ẹ jẹ́ kí mi mọ̀ á ṣe yẹn then iléèwé tí à ń sọ̀rọ̀ yẹn náà agbára Ọlọ́run àgbé gbogbo ẹ̀. owó ń bẹ pẹ̀lú ògùn Ọlọ́run. owó fìfẹ́ yàwó bẹ́ẹ̀ ni. tó ti rẹ̀ owó ti iléèwé kékeré ni ọ̀ọ́gbọ̀n ti iléèwé kò sì tún kówó gidi lẹ̀ ọba tán ó ti fẹ́ yàwó. ẹ̀sùn máa ọ̀fẹ́ yàwó. máa padà wá rí gbogbo nǹkan tẹ́ bá máa ń gbà ní ọ̀dọ̀ yín kẹ́ ẹ jẹ́ kọ́kọ́ kalẹ̀ fún mi. àpò gbogbo ẹ̀. a máa ṣe máa. owó sá ti wà owó ń bẹ. Yes ma'am. owó bá ti wọ́n parí ọ̀sẹ̀ ọ̀gá sọ́jà kí ló owó wà kí ló tó kù owó náà ni. ìyá àjìkẹ́ omi tuntun ró ẹja tuntun ti wọ̀ ọ́ báyé bá ṣe ń yí wọ́n ní ká máa báyé yí ọ̀pọ̀ àpàlà gan sún ó yí padà kí ló dé táwọn ò ní yí padà sórí ọmọ ayé la owó wà bọ́ mọ̀ ní ẹbí mọ́ lu wa ìlànà tí ò ní máa yí la bówó ni. o ṣeun sọ̀rí ayé la bówó ó ti ń dà mí láàmú ní ìsìn lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ kì í ṣòṣùpá mẹ́ta ńlẹ̀ yìí ó dojúmọ́ sí ni ó jẹ́ ń gbádùn òun fẹ́ fẹ́ mọ yìí òun fẹ́ fẹ́ mọ yìí ńgbà wà láìwá pọ̀ mọ́ á ní jẹ́ ń sọ fún ìyá ọmọ o ni mo fi ní kí n sọ fún ọ wípé ayélabó fẹ́ràn ọmọ rẹ ó fẹ́ fẹ́ yóò fẹ́ mọ̀ rẹ o. ó lè wọ́n fa jìkẹ́ ó ti dà kò sí wàhálà. ọ̀rọ̀ owó lọ ń sọ lẹ́nu rádáadáa ẹ̀ sájìkẹ́ jọ mọ ni èmi ò fẹ́ rú ọ̀rọ̀ tó ń sọ yìí sájìkẹ́ lẹ́yìn ọ̀pọ̀ wọn fẹ́ kódà kẹ́ ẹ kówó lórí àjíkẹ́ ẹlòmíì ò kówó orí rẹ̀ náà yóò fa àjíkẹ́ rẹ̀ àní wọ́n fẹ́ fẹ́ ọmọ ọ̀hún sọ̀rọ̀ àjíkẹ́ sájìkẹ́ jọ mọ ni èmi ò fẹ́ rẹ̀ kọ tí n bá tọrọ tí n bá ti ń sọ̀rọ̀ tí n bá ń lagun kọ mọ̀ pé mo ọ̀rọ̀ gírí mọ̀ ń sọ. mo mọ̀ sọ̀rọ̀ bá mọ́ ọmọ làjíkẹ́ o ìyá bàbá rẹ̀ lọ́jọ́ ńgbà mo bí báyìí inú bàbá rẹ̀ dùn ní ó ní mo bí ìyá òun ọba ní ọ̀bọ náà dá lójú ìyá rẹ̀ àbí bó wà ní kí láwá ti máa gbọ́ sórí ní tèmi fẹ́ sọ̀rọ̀ àyẹ̀ àjíkẹ́ kọ́ ló fẹ́ fẹ́ mo jẹ́ lọ fẹ́ fẹ́ mo jí kí la fẹ́ ṣe sí. mo jí tá a ti fi fún sọ́jà tí sọ́jà sì ti ń gbé nǹkan wá àpò rẹsì àpò ẹ̀wà àpò èlùbọ́ bí tí fi gbọ́dọ̀ lulẹ̀ ní fi funfun lulẹ̀ irọ́ o. kí ni ń ṣe ọba yìí kí ló ń ṣe báyìí fún un ṣé bẹ́yìn ọba là látọwọ́ ṣé kò yẹ kó là látìdí sójà bó o kí ni sọ́jà jẹ́ náà dákun ṣàlàyé fún mi sọ́jà tó jẹ́ pé ojú ogun ní lọ rè kú sójú ogun ní iṣẹ́ ogun ọmọ tó jẹ́ pé yóò mọ̀ gbélé pẹ̀lú ayélabówó níjoojúmọ́ pẹ̀lú sójà tí ó lójú ogun tí ò ní dé tí ọmọ yìnbọn pòpòpòpòpò wo sọ́ọ̀bọ̀ tèmi ayélabówó ṣe tán ó ní kódà tó o bá fi lè fi mojú fóun òun ọkọ̀lé wọn sápò ìwà ló fẹ́ jẹ. yọkọ̀lé odidi lé. ṣé a máa sọ̀rọ̀ kó sọ pé wọ́n sọ lórí. kọfẹ sọ́jà mọ́ kọfẹ sọ́jà mọ́. wo bí wo sọ̀rí ní tèmi fẹ́ bọ́ ọ sọ ni pé ilé ayé yìí béèyàn bá ti là látọwọ́ a máa là láti ìdí èso tọ́lọ́wọ̀n bá ṣe fún yàn èèyàn a máa là ń bẹ̀ ọ̀dà torí kí lèmi àti ẹ̀ ṣe yàn rẹ̀ ṣé bí kí n lè máa gbọ̀n mọ́ràn ni sọ́gbọ̀n tèmi ò wí. mo ti gbọ́. jẹ́ kọ́ mọ fàyè làbó. yọ fàyè làbó. ọ̀tàn. kọ́ fàyè làbó ìyá mi pọ̀ lẹ́ẹ̀dẹ̀ yìí. ọ̀tàn ìyá mi pọ̀ èmi nìkan nípa àṣà mo dúpẹ́. ó ló wọn kọ́lé. ojúdílé ọ̀tàn lábúlé yìí. àmọ́ ẹ̀rù sọ́jà ń bà mí o
bó láti ti sọ́jà sí mo fẹ́ wàhálà sọ́jà o. sọ́jà kí dẹ́dẹ́kùndó kí n sójà ò sì ná mi mọ̀ sójà bá wù sójà tó jẹ́ pé ọwọ́ àṣìṣe ńlẹ̀ yìí ni iṣẹ́ ló gbé dé yìí ṣe ológun wọn kì í sọ ọmọ ilẹ̀ yìí èmi ọmọ ilẹ̀ yìí ni mí ìwọ ọmọ ilẹ̀ yìí ni ọ́ Mojí ọmọ ilẹ̀ yìí ni ayélabówó ọmọ ilẹ̀ yìí ni dákun ṣé sọ́jà fẹ́ sọ pé bóun ni tiwa ńlẹ̀ yìí ni kò yé mi ọmọ ilẹ̀ yìí làwa òun ní ìsọmọ ilẹ̀ yìí kì í sọmọ ilẹ̀ yìí òun ni kì í sọmọ ilẹ̀ yìí àwa ọmọ ilẹ̀ yìí ni wá. àmọ́ wá gbọ́ o Mojí ti nífẹ̀ẹ́ sọ́jà o bọ́ bá aráyé la bówó kó lè mọ́ nífẹ̀ẹ́ ayé la bówó àbáyé la bówó kọ́ ló ti fẹ́ ìyàwó mẹ́rin lọ́mọ̀fẹ́ gbogbo ìyẹn ló ti ẹ̀ mọ́ nílùú yìí. sórí yìí àkọ́kọ́ àkọ́jú sójà sórùn alẹ́ báyìí kọ́mọ bá ti bẹ̀ lọ sọ wá rí Mojí àpáàdì tó bá sojú dògiri tó giri ní í ṣe ọjọ́ òní mi bá ti sun mí ọjọ́ náà ní kọ́ọ̀lẹ̀ lọ́jọ́ tí n bá ti mú ayé la bówó tí mo ti mú Mojí báyìí ọjọ́ ní ọ̀nà ọkọ̀ sójà rẹ̀ yóò sì mọ̀ bá ayé la bówó lọ kò sí nǹkan kan sórí ọ̀rọ̀ sójà dáadáa ni gbogbo ohun tó bá lòun fẹ́ ṣe agbára mi ká. Èmi àdá fìlù sọkùnrin gbẹgbẹlẹ kú orí omi ìtàkùn tí fẹ́ẹ́ lágbè lẹ́ẹ̀mejì wo bó bá ti dá ògùn dàgbòrò gbè lẹ̀ ọmọ àwọ̀ afẹ́ jẹ ọmọ àwọ̀ afẹ́ mu ọmọ àwọ̀ àfìdí ọ̀rẹ́ rẹ̀ balẹ̀ lẹ̀ òun náà dá fún ikú níjọ́ tí ń jagun àrùn kárùn ọba kókó ọ̀kárùn ọmọ lọ mọ́dọ́mọ́ bíbọ́ o bọ̀rọ̀ bí ìsányò mọ́dọ́mọ́ bíbọ́ ọ̀rọ̀ yìí yọkàn bọ́ lọ́rùn èmi àti ẹ̀ kò ń sọ̀rọ̀ ògbówó ọgbà gbogbo ẹ̀ o bọ̀rọ̀ ní ọ̀bọ̀ lọ́rùn wàá mọ̀ jáyé wa lọ yọ bọ̀ lọ́wọ́ sójà yọ bàbá yìí làbó lọ. tìmọ́mì inú ilé láti ṣèyàn. madam ẹ jọ̀ọ́ mo fọlọ́ mẹ́rin ẹ jọ̀ọ́ nǹkan tẹ́ sọ yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́. lọ́dọ̀ wa ń ràn yín àbúrò ò lè lọ ilé ọkọ kẹ́gbọ̀n sí wà nílẹ̀ èèwọ̀ ìdílé wa ń bí ni ètò ọ̀fẹ́ lélẹ́yìí kò sí tó ṣe ọmọ lọ́mọ yìí. madam Mojísọ́lá yẹn dáhùn sí. mo ránṣẹ́ kò sí lórí ibì kan. ok ẹ jẹ́ kẹ́gbọ́n ẹ lọ ilé ọkọ èmi á dúró tí Mojísọ́lá bá rẹ́dì máa fẹ́. irọ́ lọ pa ikú kọ àkàrà sí kọ ìdánù ìṣèlú eégún ní gbowó lóde ibì kan sórí iwájú báyìí yọ ṣáájú ìpàkọ́ ó sì tẹ̀lé ìdálù ní ìṣèlú eégún ní gbowó lọ́jà ibì kan bá a ṣe é ṣe lọ́ọ̀dẹ̀ tiwa ní àyín lágbolé wa bá a bá ṣe bẹ́ẹ̀ àwọ́kú ni fóńtọ̀hún a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kẹ́yìn náà má bàa àwọ́kú sórí ẹ̀gbọ́n gbọ́dọ̀ lọ lé ọkọ kó tó di pàbúrò ọlọ àbúrò ló nífẹ̀ẹ́ ń tòótọ́ ṣùgbọ́n báyìí o àwa náà rí pọ̀ fẹ́ràn ìdílé wa àwa náà sì fẹ́ràn rẹ̀ ẹ̀gbọ́n ni kọ́ ọmọ mú lọ ayọ̀ǹda rẹ̀ tinútinú òun ni kọ́ ọmọ mú lọ òun ni kọ́ lọ rè fẹ́ ẹ̀gbọ́n sì nu mọ̀ fẹ́ kò jù bẹ́ẹ̀ lọ níta àpéjọ lónìí tá a fẹ́ sọnù kò jù bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ kankan mọ́ lẹ́yìn mo ti sọ ìyá abẹ́gẹ́. àgbàlagbà ni mo dẹ̀ fẹ́ràn kí n máa bọ̀wọ̀ fàgbàlagbà bàbá ìgbà tí mo bá wọn sọ̀rọ̀ Mojísọ́lá èmi àti wọn ládéhùn pé Mojísọ́lá ni màá fẹ́ ó ní iye owó tó gbà lọ́wọ́ mi lórí ẹ̀ ó ní iye nǹkan tó ní máa ṣe gẹ́gẹ́ bí ètùtù kí ló tán lè sọ fún mi gbà pé ẹ̀gbọ́n Mojísọ́lá ò lè wà lẹ̀ kí Mojísọ́lá lọ lé ọkọ. ebi ara fánà ń fa tí mo wà ọ̀fẹ́ fẹ́ Mojí àfún ọ̀làjìkẹ́ èmi náà mo bá wọn méjèèjì àbí àjìkẹ́ so máa jẹ́ orí ọ bóyá kò rí ọ dáadáa. Do not touch me. Madam, tí Mojísọ́lá bá dé máa dúró máa padà wá ń gbà yẹn. dọ́gba orí rẹ̀ ọ̀pẹ ni ṣé gbogbo tí mo sọ kò yí ọ tọ́lá ti mọ̀ wípé ọ̀gbà láti fẹ́ ẹ̀gbọ́n tẹ́jẹ́ pàbúrò náà lọ sí sọ fẹ́ pàbúrò sògùn owó ni tó o bá ti gbà láti fẹ́ ẹ̀gbọ́n ikọ̀ ọmọ mú eléyìí lọ ọ̀fẹ́ mọ́dìlé wa. ìyé ìlẹ́jọ́ Now you listen to me. Mojísọ́lá sọ fún mi pé ẹ̀yin ò fìbí kankan gbá àwọn tán. Ṣùgbọ́n èmi ni mò ń ṣàyàn ìyá rẹ̀. Shut up! bàbá rẹ̀ ló jẹ́. Mo ń lọ sí i.
mo ń lọ sí bọ́dà lọ́dọ̀ àwọn èèyàn mi máa lè padà wá pẹ̀lú wọn bá méjì lọ́rọ̀ yín. èmi náà ti ń gbọ́ fèrèfèrè tẹ́lẹ̀ nípa ẹ̀ tí fi Mojísọ́lá lọ́kọ torí ẹ̀ ni mo ṣe ń da yín láàmú lórí ẹ̀ mo mọ̀ pọ́mọ kékeré ni tí bá padà dé ẹ jẹ́ kí n bá Mojísọ́lá. sọ́run wọn lè pọ̀. ìwé tí ẹni sùúrù náà ìyá fún mi lọ́rùn ní sí ọ̀fẹ́ pa mí ẹ̀yìn ojú yẹn náà ẹ̀ ń sọ pọ́lọ̀ sójà lé ṣé kí n bá kú níbi náà ọ̀rọ̀ sójà lé lẹ́wọ̀n wí èmi ọ̀fẹ́ o. bóò ní báyìí ilé ọkọ̀ lọ́wọ́ ọ̀fà yìí kẹ́yìn. mọ́ mi ẹ̀wẹ̀ wo ó ti sún mi o ó ti sún mi o ó ti sún mi o. ìṣúná ogun sọ́jà máa le ogun sọ́jà máa le. ayé ti pọ̀ jù. ẹ wò ẹgbọ́ tèmi ṣẹ́gbọ́ tèmi nǹkan kan ò ní ṣẹlẹ̀. sórí kọ́ dá ọwọ́ ọlọ́run lọ́wọ́ kọ́ bàjẹ́ owó èṣù lọ́wọ́ àfọlọ́run ní tiẹ̀ o ṣùgbọ́n àfẹ́sù lè tọ́pọ̀ kọ́ bayé ẹ̀ jẹ́ ọgbọ́ ṣebí tó bá dé ọ̀dọ̀ àwọn èkejì rẹ̀ ni. oríṣi ọwọ́ rẹ̀. kí n fọkàn balẹ̀ ó dá kéèyàn gidi kọ́ máa dúró sẹ́yìn èèyàn ó ti mú kò lè mú nǹkan kan bí ó ti ní òní dé bọ́. ó lẹ́mọ kákò kí n tó wọlé o àgbàlá mọ́bòdì oṣù ajá òṣùpá ni mímú bòdè fọlọ́wọ́n ọba ẹ̀tọ́ láyé wá gbóhùn mi ṣàṣẹ o kórìkòǹdé mẹ̀rùwá náà ẹ̀ dìde o èyí tí ń bá wí lónìí ẹ jẹ́ kó ṣẹ bọ́mọdé bá mọ̀ṣẹ́ ló àmọ́ ní kó ṣẹ bẹ́gbà náà bá mọ̀ṣẹ́ ló àmọ́ ní kó ṣẹ torí kàn mí mo ṣe wá o èyí tó kàn ń bẹ̀ ń wọ̀n mọ́ o àmọ́ ìtọ́ láyé ẹ mọ̀ ọ́n kàn mí lòun ó fìyà jẹ èmi ṣébẹ́ ni orí rẹ̀ bá pé ní fìyà jẹ èèyàn tí bá ń bẹ lókè èèpẹ̀ tí ń mí bí kàn mí ti wá wà yìí gbogbo tí bá ń mí lára rẹ̀ orí rẹ̀ mọ́ fẹ́ kọ́ máa dàrú báyìí ni o àṣẹmọ́rílẹ́gbọ̀n tẹ́wú níbikíbi tí kàn mí bá wà èyí tí mo wí lónìí kọ̀ọ̀kan gbẹ̀gbẹ̀gbọ̀ torí bọ́mọdé bá ti mọ́ṣẹ́ lọ àní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọmọ lọ bẹ́ẹ̀ ni o àrọ̀wá kan ìwé yìí kọ́ máa lọ nígbónígbò làgbóhùn sokòdìró kọ́ máa lọ ní o kó o ti gbódégbó kó o tọ̀dọ̀ dọ́dà kó o ti kó òròkò kó o gbàgbẹ́ dókò òrókò tó. kórì rẹ̀ máa yí kọ́ máa yí bí táyọ̀. Lé ò lè gbá tán. Dúró náà ṣé o fẹ́ ṣe ju eléyìí tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ni abó kò síbì kan ó ju ọwọ́ méjì tó máa lọ náà. Èmi ọwọ́ méjì. Máa yá ẹ lẹ́nu. Dúró náà ó máa serious as in ó ń tilẹ̀kùn kò sí problem ṣòrí wọ́n ní ibi tí ò bá ti sílẹ̀ báyìí láti ń jiyàn jàkadì let's go there ṣòrí lójú. Èmi náà wá jẹ́ kó yí ẹ pé Adébíṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ ni. Ó yá náà. Wow. What's the ice? Oh, the bag is fine.
Wow. Àwọn ọmọ olóore wà báyìí. These ladies are so beautiful. Exactly. Àfi bí ìgbà tá a bá sọ wípé India ni wọ́n. Àbí India ni wọ́n. Hello, má fọ́ fún wọn. Alájà làwọn eléyìí. Àwọn tẹ́lẹ̀ pé ọkọ̀ wọn lè wà ní mọ́tò kan máa dúró dé wọn là ń fọ́ fún. Àwọn tẹ́lẹ̀ lè bá. O tún ti bẹ̀rẹ̀ báyìí. Alẹ́ bá ni wọ́n. Ṣé àwọn eléyìí dandan lọ́kọ̀? Ìwọ ló fọ́ lọ́kọ̀ ni. O lè lé wọn bá. Àwọn eléyìí. Àwọn eléyìí ọmọ kékeré yìí. Àwọn eléyìí. Ìwọ ló fọ́ lọ́kọ̀. O ló jọ bóyá eré gúnrégé ni. Yes, yes, they are beautiful. Exactly. Ṣorí bá ṣe ọ̀rọ̀ appreciate wọn yẹn nìkan ọ̀rọ̀ àfihàn bẹ́ẹ̀ pé appreciation yẹn nìkan ti dà. Àbí wọ́n ní kankan lọ́kàn ni. Mo ní mẹ́wàá lọ́kàn. Sórí tó dàbí India yẹn, tó ní ìjábọ̀ white yẹn, tó pálátòkè yẹn, tó wálé bẹ́ẹ̀ yẹn, tí structure yẹn, tó look sexy yẹn. In fact, mo jí fún. Tẹ́tẹ́ ló fẹ́ ṣe. O tún ti bẹ̀rẹ̀. Tẹ́tẹ́ bá ti lọ tẹ́tẹ́ ló fẹ́ lọ ṣe. Bẹ́ẹ̀ ni. Èmi tẹ́ntẹ́. Wà á tẹ́. Jẹ́ ká fi mọ̀ bẹ́ẹ̀. They are beautiful. They are just like Indian. Ọmọ yẹn. Are you ladies Indian? Are you ladies Indian? Ṣé ní àyè ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí Indian ni wọ́n? Are you Indian? Hello lẹ pé gbogbo ẹ̀. Hello ni gbogbo ẹ̀ jẹ́. 9,500. Pẹ̀lú báàgì yẹn àbí? 9,000 pé 9,000. 9,000 pẹ̀lú 2, 3, 4, 5, 6, 7, 8, 9. Okay, 9,500 náà ló wà bẹ́ẹ̀. Ẹ check ẹ̀. O ní ra ọkọ fún mi náà. Èyí tí mo ti rà fún yín kọ́. Kí ló ṣẹlẹ̀? Kò dá o, kò dá o. Kò dá o. Tó bá dọ̀là sáà pọ̀ mi wá sí ẹ̀. Àwọn èèyàn tó bá ń ṣe wá next time. Sórí. Ẹ gbá sórí. Sórí. Ajá. Báwo? Orúkọ mi ni Farouk Adéyẹrẹ. I will still be lying. Kí ló ti fẹ́ gbà mí lọ́wọ́? Owó ìwọ̀n ló ṣẹlẹ̀ bọ́ọ̀sì mi gan Mùsùlùmí òdodo ni mí. Sọ wípé Farouk ni orúkọ yìí. Bẹ́ẹ̀. Ẹ̀dẹ̀ wá láti ilé Mùsùlùmí. Tí n bá gbọ́ yín yé dáadáa, tó bá jẹ́ wípé ilé Mùsùlùmí òdodo ni ẹ ti wá. Ẹ mọ̀ wípé haram ní láàrin ọkùnrin àti obìnrin tí wọn ò mọ́ra wọn rí kí wọ́n máa gbowó láàrin ara wọn. Ó bọ̀ èmi náà mọ̀ mo kàn fi yẹn tiẹ̀ síwájú nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn mo rí kó wà in test. Fún mi nọ́mbà yẹn. Nọ́mbà story kìíní. Mo lè ṣe káyọ̀ once in a while. Excuse me, mo bí sí ìgbà kò ṣe wáyé. Ẹ má bínú. Agbáwo. Wọ́n la ọ̀ṣẹ́ ọwọ́ gbọ́wọ́. Sọ fún yín. Ó ti gbà. Bóyá sọ fún báyìí. Lọ́wọ́ kan. Bóyá sọ fún ó kò gbà bẹ́ẹ̀ ni. Lọ́wọ́ kan. Ó wà lórí ẹ̀, ó ní ó ti. Ó gbá lórí ẹ̀ gan. Tẹ́ntẹ́. Tẹ́ntẹ́ ó tẹ́. Tuwẹ́tì. Ní òkan Tààtì. Ọmọ yẹn. Síìtì. Mo sọ pé kò máa lọ. Mo dà fúnra o. Mo dà fúnra o. Òkan mi jáde ọmọ yẹn ó ti gbà. Wá ọ̀rẹ́ kò gbà. A rí gbogbo bó ṣe ń fi facial expression ẹ̀ wá kó òun wá fún. Ṣé tó bá ti dijọ́ mi, àwo ni wá ọ̀rẹ́ mi wá. Bàbá ti sọ ọkọ fún ẹ máa. Máa gbọ́ àwọn ilé òun ṣe aṣọ mu tó máa ń mú ní. Má dà sọ̀rọ̀ mi, wọ́n má dà sọ̀rọ̀ mi. Má dà sọ̀rọ̀ ó ní nǹkan tó fẹ́ sọ, ó ní nǹkan tó wá ní. O lọ́mọ yẹn, ọmọ yín jà yẹn, ó lè jábọ̀ àìtó wa. Bẹ́ẹ̀ni sọ́hun ọmọ fi ẹ pa ọ̀ṣẹ́ bí wèrè. Mo fẹ́ lẹ́kọ̀ọ́ sí, má wọrí. Ṣé ká tún dà fúnra ni? Mo dà fúnra. Skẹ̀tẹ̀! Ó mọ kan, ó ṣàbẹ̀bí stubborn. Mo máa gbé ẹ lọ club kan. Ọmọ òjà ayẹyẹ rí wa jẹ. Oyè bẹ́ẹ̀, ìwọ máa rọ̀ yẹ ká ṣe gbogbo lábẹ́ ṣe tọ́wọ́ ṣe gbogbo ẹ̀tọ́. Máa jó ẹ lójú, ẹ kò jẹ́ rí mi náà. Sofia!
ìwọ ni mo pé náà nítorí ti tiẹ̀ mo jókòó síbẹ̀ yẹn náà mo rẹ̀ ó pé kó jáde kí ara rẹ̀ sọ kó tá fẹ́ sọ ó rẹ̀ wà lórí ọ̀rẹ́ ni pé ọ̀run ló lọ ewu tí wọ́n bá lọ sọ́run gan àti padà sáyé mélòó lórí àjọ fi lọ sọ́run tó máa fi dé sílé ayé. wọ́n bọ̀bọ̀ yóò dàbí pé ò ní ọ̀rùn gbọ́ amínítà ni mo sọ wípé kó má tún pàdé mi lọ́nà kó má bàa sọ rubbish tó ń bá mi sọ yìí ṣé ò bomi kó wẹrẹ ẹni ṣé mo wà nínú kálíbà mi wà nínú sàwáwù ẹni kò wá sàwáwù ẹ síwájú mi sínú sàwáwù ẹ ṣó ti gbọ́. wo mi náà Sofia èmi ni. ayé sílẹ̀ tó ṣí ẹrẹ dànù ni wọ́n ṣépè fún ẹni mo ní kó padà lẹ́yìn mi wọ́n tún súnmọ́ mi mọ́ ìgbà tó bá tún súnmọ́ mi wàá nìkan tí máa fi ojú ẹ rí ìwọ ní ìrànú òṣì yìí ó kó ṣe rí. Sofia ló gbá mi létí bẹ́ẹ̀. mo ti máa ń sọ fún ẹ free ọmọ yìí ọmọ yìí máa kó dẹ̀ ti bá ẹ náà ìwọ náà bó ṣe gbá ẹ létí ó gbá ẹ létí sí kí ló rí ṣe sí ó gbá ẹ létí sí ó náà lọ ẹ má máa jẹ ìjà ara ẹ free girl yìí free ọmọ yìí jẹ́ ká máa lọ gbàgbé ẹ forget wo skete free this girl orúkọ tá a máa sọ ọmọ ẹni inú ẹni ló ń gbé. a ṣì máa ń mú náà free that girl. olùṣe ẹja wẹrẹ wàá wọ bẹ́ẹ̀. ọ̀gá lè wà. mo láìka ọmọ yẹn ó ṣàpò. ó lànà létí ẹ̀ láì. ṣé bí gẹ̀yẹ̀ ṣe gbá òbòbọ̀ yẹn létí ṣó wà okay kò make sense now. kí ni ó wà okay bẹ́ẹ̀. ó ṣe máa gba létí. ṣé nǹkan tóun ṣe dání ọmọ ọlọ́mọ ń lọ ó dédé bùsọ ṣó mọ́ rí ni tó bá tiẹ̀ mọ́ rí ṣó ẹ kó bùsọ bẹ́ẹ̀ yẹn. báwo ni wọ́n ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà all the time ó sọ kó favour ọkùnrin rí láyé tiẹ̀ àbí kó máa favour obìnrin. ṣé o mọ túmọ̀ nǹkan tí bọ̀bọ̀ yẹn ṣe bẹ́ẹ̀. ìtumọ̀ o kí ni. harassment ni ó harass lady yẹn ni kò dáa. lọ́ọ̀yà. tó wá jẹ́ pé mi ni màá fún orí bíbá yìí ni màá fi fún mi láì akọ̀kọ̀ sí inú gọ́tà yẹn. ọ̀rọ̀ tó ń sọ ọ́ sí wa torí bọ̀bọ̀ yẹn ò ṣe sọ́ọ̀ṣì bọ̀bọ̀ yẹn tó wà ní fọ́ gbogbo ojú ẹ̀ ṣe bó ṣe fáì. kí ló máa ṣe fún mi. ó ṣe fáì náà. ìgbà wọn ni kì í sọ lójú ẹ máa bọ̀ pé ìlọgbà kó máa bọ̀ tí bá tó jẹ́ kí ló máa ṣe fún mi. mo lọ́rùn ọwọ́ mo lè já. ṣe tóbìnrin gbá létí tó ṣubú tí bá jù ní left mo da fọ́kà tó bá tún ti kọjá jọ mi kò tún ṣe irun kan yẹn fún ṣùgbọ́n. ẹ̀rín ọ̀rẹ́ wa pa mí débi pé. mi ò mọ nǹkan tí mo lè fi wọlé ọ̀rẹ́ wa kí ni kí n fi wọlé. kéw. wọ́n ní kí n fi kéw wọlé. ìtumọ̀ kéw tó sọ ni wípé tó bá ti rí ọmọ tó lè já má máa dọ́dọ̀ wọn máa fi mọ lọ́dọ̀ àwọn ṣeré kò dé. gbogbo ọ̀pẹ kọ́ ló nígbà máa ń gùn kó ń ṣe gbogbo ejò tá a bá rí la máa jẹ. kí lè wá wò. kò lé o wà níbi àfi máa ṣó stunt fáwa empty verse ló ń pariwo empty barrel ló ń pariwo ariwo kó àtọ̀ ó ti yí ẹ. ọmọ kí mo ti máa sọ fún ẹ ọmọ mo sọ fún ẹ má dá sọ̀rọ̀ mi mọ́ òun. ẹ jẹ́ kó jayé orí ẹ̀ gbára làbúrà o ṣé ó dìgbà tó bá tó máa rí kó tó máa ṣe ṣìnà ni ẹ jẹ́ kó jayé orí ẹ̀ kó jayé orí ẹ̀ tán balẹ̀ ṣé wàá wà báyìí màá ní kó wá kọ́mọ wọlé wọ́n máa kọ́mọ wọlé kí a máa jayé wa máa jayé wa bó ṣe ọ̀rẹ́ mi má dà wọ́n lọ. ìwọ ló ń bá yé èjì. ó ti ẹ̀gọ́ tèmi náà. ọ̀rẹ́ wa what have you learned in this scenario? o fẹ́ join àbí má bèrè question ọkàn lọ́wọ́ mi o má bèrè question lọ́wọ́ mi fi mí lẹ̀. ó bá dá mi lóhùn máa dára mi lóhùn nǹkan tó lẹ́yìn níbẹ̀ ni wípé tó bá ti rí ẹni tó lò jab má máa dọ̀dọ̀ wọn fi mọ́ lọ́dọ̀ àwọn sérékodé àbí báwo tó máa ń tẹ̀lé yẹn tí ọmọ yẹn bá sọ fún ẹ pé asàlámù aláìkùm kí ló fi máa dá ló. kò kọ́ yín. tó máa fi dá lóhùn wá ìgbájú ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ fún yàn wàá ṣeré etí ẹ̀ láti dún adún bíi bọ́ọ̀lù. ìwọ yìí wọ́n fẹ́ fàlájà oní jab o tẹ́ tán. àwa fi ṣe yẹ̀yẹ́ bí báyìí fi ṣe yẹ̀yẹ́. ó máa ti pọ̀ jù. tó bá dijọ́ mi tó bá rí eégún akọ tẹ̀lé ní àlọ́ tó ti tẹ eégún tó bá fi máa ṣí ẹ̀kú àbí kí ló máa ń pe aṣọ tó fi máa ẹ̀kú ló máa ń pe tó bá fi máa ṣí lára eégún bá kọ̀ rí pọ́kùnrin. kí ló ṣe. ìwọ́n tiẹ̀ ó mọ̀ kí mo ti máa ń sọ fún ẹ tipẹ́tipẹ́ wàá rí o ti join ni àbí. ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn wọlé. torí bó ṣe wà á máa kọ́ ọmọ wọlé a máa kọ́ ọmọ mi ò ló fẹ́. láàrin mi àti ẹ máa fáwọn ìkọ̀ọ̀kan náà ni wọ́n. máa wọ àjàyè ok àlèyàn wọn sẹ́sìn àjọ máa jáyè yẹn tán náà. Guy, hello. Do you sell handkerchief in this hotel? No, I can't. Oh my God. Oh, deliver me get. Babe, ṣe máa ń padà wọ́n máa bá ń get ẹ. ọ̀rẹ́ wa ti ń sunkún. ó ní o dáàbò.
ọ̀rẹ́ wa yìí ti ń sunkún. chief ní bíbá yorùbá fi lè jẹ́ ọ̀rọ̀ náà dùn. ọ̀rọ̀ náà dùn. ó fẹ́ ké. ọ̀rọ̀ náà dùn. kékeré. ọ̀rọ̀ náà dùn. ó fẹ́ ké. ọ̀rọ̀ náà dùn ní ó fẹ́ ké. wọn náà ká jì. wọ́n kí ló dé kí ló le tó báyìí like seriously you are choking me ẹ ti ètò wá wá lọ́sàn-án mọ́ ẹ ti pa tọ̀sán yẹn tì alẹ́ lẹ tún wá wá sílé mi by this time kí ló le tó bẹ́ẹ̀ kí ló le tó báyìí torí Ọlọ́run ẹ fẹ́ mi bọ́ ní breathing space mọ́ ẹ máa lé mi kiri ni lórí kí ni. ṣé ti rí àti ẹ̀rí bí mo sì rò nǹkan tó mú un pé ló jẹ́ kí n ṣókì ṣé ti rí nọ́mbà Sofia ó jẹ mí lógún gan ẹ kàn tí ẹ ṣe oore fún mi ẹ̀yin náà mo wàhálà tí mo ṣe kí n tó gẹ̀ẹ́tì àdírẹ́sì ẹ̀ gbọ́ fún ara rẹ̀. But ẹni sùn actually tó bá jẹ́ bílù kì í ṣe rí yìí ó ní wáyé ṣe máa rí kó bá dáa o but ẹ mọ̀ ẹ̀yin ọkùnrin ọ̀rọ̀ yín le ìgbà tẹ́ bá ń wá nǹkan lè máa ṣojú àánú tẹ́ bá ti rí nǹkan tẹ́ ẹ̀ ń wá tán sí èmi gan tí mo fún yín nọ́mbà gan lọ́mọ jẹ́ kí n padà kábàámọ̀ máa fún yín but ẹ ṣọmọlúàbí o. ṣé ti rí àǹtí mo ṣèlérí fún yín pé ẹ ní regret pé ẹ fún mi ní nọ́mbà Sofia. ó bẹ́tà o. ṣe rí nọ́mbà yẹn ó jẹ mí lógún gan mo mọ wàhálà tí mo ṣe kí n tó great ọ̀dọ̀ yín bíbá yìí mo tún mọ wàhálà tí mo ti ṣe lórí social media tí mi ò rí bá sọ̀rọ̀. ẹ̀fọn ni social media Sofia gbogbo social media tẹ́lẹ̀sílẹ̀ ń wá Sofia yẹn kó lè sí ń bẹ̀ ìfún àwọn agan la fọ́ọ̀sì àwọn the little ones tó wà wá la fọ́ọ̀sì kò ráyè gbogbo yẹn sókè dẹ́ra yín láàmú látẹ̀nídọ̀la ẹ lè rí Sofia bọ̀ mi á fún yín tèmi ṣáà ni pé ẹ tó ọmọlúàbí yín ṣe o ẹ má yẹ kí n regret pé mo fún yín nọ́mbà o ẹ ṣe ọmọlúàbí o ó yá mo ń bọ̀ 070 39. Hello Sofiat. Ta ló sọ̀rọ̀? Farouk ló ń sọ̀rọ̀. Farouk kò ní o. Guy tó pàdé ní boutique ní ìjẹta yẹn. Báwo lè gẹ́ nọ́mbà mi? Ní sùúrù gbọ́. Mo fi títí òbí alùpùpù àná mo fi bẹ̀yìn. Ẹ má pè nọ́mbà yìí mọ́. Tí ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ.
problem bọ̀bọ̀ yẹn náà? Kí ló ṣẹlẹ̀ gangan? Kí tó ṣẹ́jú pẹ́ fóònù mi ti kún fún miss call ẹ̀. Bẹ́ẹ̀ ni kò ń rọra fóònù fún mi. Kí tó ṣẹ́jú pẹ́ text message ó báyé fóònù mi jẹ́ fún mi. Ṣé kò níṣẹ́ ni? Ṣógun àjọ bless ni sí oníṣẹ́ fún kòkòkò tí ẹ fi ọpọlọ ẹ̀ kò fi ń ro anything ni? I don't understand. Tí bá ṣe máa fẹ́ yàn tí mi ò ṣe èmi yàn tí máa fẹ́, àwa jẹ́rìí ẹ̀ lè máa fẹ́. I used to be like, mo takò oṣù dáadé. Sophia má bínú. Actually, ìgbà tí bọ̀bọ̀ yẹn tó ṣàwálé wa, tó bá rí bó ṣe tẹ ọmọ ẹdìyẹ pa. Ó kàn ń pariwo Sophia ni o. Sophia ni look so innocent. Torí ẹ̀ mo ṣe fún. It's not as if pé mo mọ̀mọ́ fún. The guy means no harm. Torí ẹ̀ mo ṣe fún ẹ má bínú jọ rẹ. Èèyàn kì í ṣíwájú ẹlẹ́dẹ̀pẹ̀dẹ̀. At least wá ti ẹ̀ bí mi náà kó tó fún. Bóyá mo fẹ́ fún ọ mi ò fẹ́ fún. Wá ti ẹ̀ bí mi náà. Mo dẹ̀ mọ̀ pé ìwọ ló máa sọ fún. Ìwọ ló sọ fún pé èmi ni mo fún bọ̀bọ̀ yẹn ní nọ́mbà. Ṣé mo rún ẹ sí? Rodiat, àbòsí ni mi ò fẹ́. Àwùsù bí láì. Mi ò ṣàbòsí, yóò ń ṣàbòsí. Mi ò rún ẹṣẹ́. O ò ṣàbòsí. But o ò sọ fún mi ní sọ wípé kí n má sọ fún Sophia. This time, náà máa bèrè lọ́wọ́ lójú kó tó gbà. Ṣùgbọ́n. Wo all the same Sophia ìwọ ṣáà ni màá bí. Èmi ṣáà mo fún nọ́mbà. Má bínú. Ṣé máa ṣe bẹ́ẹ̀ mọ́ mi ò láì good news fún ẹ̀yin méjèèjì. Yes. Alájí sọ wípé mo máa lọ sí Mẹ́kà lọ́dún. Ọ̀rẹ́ bá fẹ́. Sọ fún mi sí Ọlọ́run. Sórí àwọn jẹ̀lámíà tó máa ń gùn délé yẹn tó máa ń ní stóòrì èmi máa ń like o. Sophia má ọ̀rí. Ó ti mọ̀ pé òun ti tiẹ̀. Kàràmù ẹ̀ máa ń pọ̀. Bẹ́ẹ̀ni. Sórí mi, ó mọ jẹ̀lámíà yẹn tó dàbí tàwọn Indian tí mo ní mo like gan. Mo kúkú jẹ́ àwọn Indian tẹ́lẹ̀. Wọ́n bá mi rà bọ̀. Rodiat, mo jẹ́rìí ẹ̀. Ó máa tẹ̀ ọ́. Bá mi bú mi sẹ́mi bọ̀. Trust me. Ẹ jọ, èmi náà fún mi sẹ́mi. Ṣé bú Kí ni? máa mú? Ayé mi máa dà sí. Ọ̀rẹ́ mi congrats. Congratulations. Sínú máa alájà. Àwọn tó wá sọ fún ìdáyàn mọ̀mọ́ ni. So nojúmọ́ nǹkan tó ń ṣe ó tún ti àfẹ́ tójú àbí. Ìwọ ni. Kò dáyàn mọ̀ ni. Ẹ dúró ṣó ya wèrè ni. Ẹ ṣó lórí burúkú ni ẹni wọ́n ń bá ẹ wọ́n ń di ẹ ni. Èmi ni mo ti fẹ́ sọ fún ẹ pé kó má disturb mi mọ́mọ́ ò lè fẹ́ ṣé nǹkan mi wà ń bẹ́ẹ̀ ni. Ọ̀pọ̀ mi ṣẹ̀ balẹ̀ ní gbogbo nǹkan tó yin sọ́nà ìbéèrè ni. Ṣé mo ya wèrè? Ìbéèrè. Ṣé lórí burúkú ni ẹni? Ìbéèrè. Mo tún gbóyè náà jáyé. Ọmọ Farouk tó torí ẹ̀ tó fẹ́ fi wálẹ̀. Farouk ti ló ti bẹ́ẹ̀ lómi lọ. Tó bá rẹ̀ tó ń gbé ń sìn. Alájà tó nẹ́sìn tó níwà. Ó ń tọ́ sọ́nà normal tí náà jọ ń ṣe. Ìwọ ó tán ọjà tọ́nu gbáyàn at last. Àbí kí ni nǹkan náà kí. Wíìrì. Má bẹ wọ àbọ̀. Wọlé. Wọ́n náà náwó. Wàá gbá mi létí. Mo fẹ́ gba ẹnu. Wàhálà Jésù ló máa gbà ẹ́ lọ́wọ́ mi. Wọ́n bí ẹrẹ. Èmi. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ. Aṣẹ́wó ni ẹ wèrè. Ó ti lọ fi gbági yé. O ṣe máa lọ oníranù. Ó ti lọ fi gbági. Wèrè ọjà tọ́nu gbẹ. Ẹ dúró náà. Ṣé bàbá ilé máa sọ tòótọ́? Farouk fẹ́ lómi. Ẹ dúró náà. Ó tọ́ mà ní. Nínú ọjọ́ mẹ́ta ìmọ̀ ń pè kò pí kọ́ mi. But ṣó possible? Mi ò rí bẹ́ẹ̀. Ó ń ṣeré mi. Farouk tẹ̀ láì. Farouk jẹ́ àwọlé ká sọ̀rọ̀ mo fẹ́ rí ẹ for some minutes. Mi ò lè ráyè àlè wọlé báyìí. O ò lè ráyè. Farouk kí ló dé tó yẹ pé lẹ́nu ọjọ́ mẹ́ta tí bá pè ẹ́ o ò ní pè kọ́ tí bá send message sí ẹ o ò ní reply kí ló dé kí lẹ̀ṣẹ̀ mi. Mi ò rí message mi ò dẹ̀ rí miss call so tí bá rí message ẹ̀ máa reply text mi ò rí rárá ni. Farouk o ò rí message o ò dẹ̀ rí miss calls. Farouk báwo ló yín ṣe mí báyìí náà báwo ló yín ṣe mí báyìí kí lẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe fún ẹ gangan. Ó mọ ọdún ṣẹlẹ̀ mò ń kánjú báyìí ẹni tí mo lè fẹ́ lọ́ba ti ń pè mí mo wà in haste kí ló ṣẹlẹ̀. Farouk ìwọ ń kánjú. Farouk ìwọ ń kánjú ìwọ tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bá ti dé ìwọ ló máa sọ pé ká ní ìṣónúlé tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bá ti dé èmi nìkan ni èmi àti ẹnìkan ni ó wá dì sí pé òun wá ń sọ fún mi pé òun kánjú Farouk ò dẹ̀ jọ ń torí ọ̀lọ́ báwo ló ń ṣe mí báyìí. Ìyá kò fi síjọ́ mi o. Farouk ò ní má ṣe yẹn wá mo ní gbà mi ìfẹ́ nígbà ni àwọn máa fi mí sílẹ̀ wá lọ́mọ láíláí mo ní gbà o.
ṣé o wá fẹ́ yaṣọ mọ́ mi lára gbá yìí. mo yaṣọ mọ́ ẹ lọ́rùn but I don't understand now mo lè. bí láìlẹ́sìn dà bẹ́ ṣe wáyé kì í ṣe ọ̀rẹ́ gidi bó ṣe lè wù kó kéré mọ́ akọjọ́ rìn ni mi rò wípé àfẹ́ra wa dẹnudẹnu àjọ ń kiri lójoojúmọ́ ni mi rò pé a nífẹ̀ẹ́ ara wa bẹ́ ṣe wáyé. ìwọ ń tiẹ̀ broda Abubakar ọ máa sọ kí alukóríà ni wọ́n máa ṣe wá sí káàkiri tó ń gbọ́ lọ́rùn gbọ́ ìwọ ń tiẹ̀ broda Abdulfatai ọ máa gbé dá wà lọ́wọ́ báyìí mà ní tí wọ́n fi jíṣẹ́ Ọlọ́run tí gbogbo wọn kọ sára sí wọn tí a ṣe ṣàdánkátà fún wọn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta wá jókòó ẹ wá ní kí mi lọ fẹ́ káfíìrì lásán àwùsù bí láì mo jẹ́ Ọlọ́run kó yà mí kó yà ṣìtọ́ ni. Sofiat wo jẹ́ kí n sọ fún ẹ má fi orí wórí o torí kádàrá oníkálukú bó ṣe rí yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. ìyẹn ti ẹ̀dá Sofiat òun sọ pé bọ̀bọ̀ yìí káfìrí ó ti gbàgbé wípé kò sí ká dé mọ́ṣáláṣí báyìí a máa bá bọ̀bọ̀ yìí ń bẹ̀ even before us gan ó ti ṣíwájú wa débi ó ń kírun tá a dẹ̀ ń rí báyìí ó wá ń pè ní káfìrí ó yẹ kó tún ti ara ẹ̀ kó tara ẹ̀ gbaládá lọ́dọ̀ Ọlọ́run ni kó bá Peter kó fún bọ̀bọ̀ ẹ̀ ní chance torí tó bá tún fún ní chance ń sìn ẹni tó yẹ pé a ti ń rí pé ó ti ń gbẹ̀sìn kó má tún jẹ́ pé yẹn ló tún máa mú padà àbí kí ló ní mo wí ọ̀rẹ́ mi. onífàtà ìgbédáwà lọ́wọ́ ṣó mo yẹ àdúrà tí bàbá ti yẹ gbà kó tó di pé ó mọ̀nà ẹ̀sìn Islam tá a wà yìí díẹ̀ ló kókò di ọmọ ọ̀tá ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó gba ayé ẹ̀ wá ń sọ pé kìíní. Sọfìyà kan wojú mi ná wojú mi wọ́ṣà ni mò ń bá sọ̀rọ̀ ó yá sọ fún mi pé bọ̀bọ̀ yẹn o ìwọ Sọfìyà o ò láìkì bọ̀bọ̀ yẹn ṣòro bí mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe jọ máa ń díjú síra yín kò nílé ojú Sọfìyà wojú mi sọ fún mi pé ìrọ́ ni ìwọ tó láìfẹ́ ìwọ tó ti yóò fẹ́ ó mọ́ dàbí bóun náà lágídí ó ti yóò fẹ́ mọ́yà ẹ̀. Níbo ni Yusuf wá gbà báyìí? Tí ẹ máa ti reply lẹ́kùn ọ̀gbọ̀n bó ti jẹ́ èyí ṣáà máa reply ni. Tí bá ti pẹ́ kó gbé o. ṣíwọ́ lẹ́yìn ọmọ ìpínlẹ̀ ọmọdé bá ṣíwọ́ lẹ́yìn kẹ́tẹ́ ṣé kó máa pé ṣọṣọ́ máa gùn ni ìwọ ọ̀dà sórí tó rí ti tiẹ̀ mọ́ ìwà yìí èmi ti gba sk mi o wo ọmọdé ti gba gbogbo ẹ̀ mo yí gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ni wo kò wá jẹ́ sk nìkan fún mo gbà o mo gba skóògì mẹ́fà mo tún wá gba sk mo gbà mọ́ ó ti yẹ mo tún wá lọ lóbi kódì mo gba gbogbo ẹ̀ sí gidi ni o sórí mo wá yìí lásán ara bàbá yìí ti kú kò yẹ mo fẹ́ kó ṣí Sanford bridge yẹn mo fẹ́ kó ṣí sílẹ̀ fún mi ó yẹ mo fẹ́ dà sí ara mi ti kú. ẹgbẹ́ mi o. tí bá fi ọlẹ.
Yes, Kosi Gobi. Tell me where you go. Yai. Kosi Gobi. Gobi. Me. Yeah. Kí ló ṣe é sí ra máa pariwo? Ṣé mi náà ṣèṣe ni? Olóògùn bí ó easy kí èèyàn tó di DiCaprio. Iṣẹ́ ni DiCaprio ṣe kó tó farabalẹ̀ tẹ pẹ̀lẹ́ lábùmọ̀ra. Ọ̀rẹ́ kò easy kí èèyàn tó di DiCaprio. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Farouk, báwo ni báwo lè ṣe? Ọ̀wọ́ kéré tó ń rọ́ púpọ̀ tó ń rọ́. Ọ̀gbìn nǹkan bóyá kẹ̀tí kẹ̀sí bóyá bá ṣe ń tẹ̀ tí ń tẹ̀ ṣọ̀gbọ̀n ló ṣe ń dùn kẹ̀tí kẹ̀sí. Ó mọ̀ pé ọkùnrin lèmi egungun ọkùnrin yẹn máa wà ń bẹ obìnrin ìdẹ̀niwọ̀ bóyá kí ìwọ wa bá ṣe á lè soft. Oh my, ẹgbẹ́ kò bá ṣe I don't mind. Farouk. Omi inú ògbóná gan. Tí kò bá gbóná gan kò ní penetrate. Kò ní lè wọ́n. I can understand. Please, èmi ò tẹ́jú náà. Rọ̀bù wà nílẹ̀ tó bá ṣe tán. Wọ́nex, èmi ti wá ta o. Ẹ ṣe ń gbọ́ fún dáná. Ọ̀dọ̀ wọlé. Wọlé kò sára. Ṣé ìbínú ọjọ́ gbogbo kan tó ṣẹlẹ̀ ẹjọ́? Tí bá ṣe fún ta ló tún fẹ́ ṣe fún. Dáńpé mo wà ní condition yẹn, ó ṣọ́ fún mi pé ọ̀rẹ́ mi máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi. So ẹ má dúpẹ́ lọ́wọ́ mi, olúwa ló lọ pẹ́. Ọjà ara tiẹ̀, ọkùnrin bí ẹwọ́ ọwọ́, òun pariwo bí eégún. Alájà bí ẹwọ́ ọwọ́ ń sìn mí, òun pariwo. Wọ́n bẹ́ẹ̀ lọ. Ajá, ẹ má bínú pé àmì lè dúró sílé pẹ̀lú mi. Èmi àti Gbénga ṣe fẹ́ jáde tẹ́lẹ̀, ṣùgbọ́n owó tí Gbénga bá owó òun ni kò ti jẹ́ ká tí ì lọ. Bọ́ a ní pẹ́ díṣẹ́ gbọ́. Ẹ ká rí nǹkan tán. Ẹ ṣeun ṣe. Lédìlé yín o. Tẹ́gbìn ẹ pẹ̀lẹ́ ní okú àgbálẹ̀ ìṣọ́pọ̀lọpọ̀ lára mi. Ó wà mọ̀ kọ́dún sọ́nà. Farouk, lẹ́yìn èyí tí à ń ṣe yìí, kí ni nǹkan tí ẹ ti lò sí ọwọ́ yìí? Àtàsílẹ̀ àwọn gan. Wo dáàdì ń bínú gan o. Wọ́n ń bínú sí àwọn boys nìkan pé báwo ni àwọn ọmọ kéékèèké máa ṣe wà ní àdúgbò. Wọ́n ní jẹ́ káwọn obìnrin kọ́ máa rí ẹ̀mí àbó ṣe wọ́n. Tọ́kùn máa ṣe jàgídíjàgan. Wo dáàdì sọ wípé army ni àwọn máa fi arrest everybody. Wípé àwọn á jẹ́wọ́ fún wọn wípé retired soldier ni àwọn. Pẹ̀lú but Farouk, dáàdì sọ wípé àwọn fẹ́ mi tẹ o. I'm telling you, dáàdì fẹ́ mi tẹ, yes. Wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní orí tó ṣe fún mi. Ìgbà ọlọ́wà ní kí wọ́n yọjú sáwọn. Bó tiẹ̀ farabalẹ̀ náà kó tiẹ̀ wá òkè náà at least after that one wà á lè fa ìtẹ̀ púpọ̀ ara rẹ̀. Ok, a lè máa wẹ̀ báyìí. Ó lè jẹ́ wípé nǹkan tó ń ṣe bóyá ọwọ́ ẹ̀ ti kán sínú. Ó lè jẹ́ wípé internal injury ló ní sìn. Ká má máa fi oògùn orí fífọ́ àti ká máa fi wo ara ríro. We just have to go to the pharmacy. Alògùn kan, oògùn kan, alò. Jẹ́ ká lọ sí pharmacy bóyá wọ́n lè bẹ̀ check ẹ̀kọ́ mọ̀kàn tó ń ṣe ìkàlẹ̀ mọ̀kàn tá a máa lò sí. Chicken buying salad, sir. No worry. I want that in both, sir. Young man. Shut up, man. No, today. Sit down. Sit down. Fasten. Young man. Sir. Kí lorúkọ tiẹ̀? Farouk Adéwálé, sir. Farouk. O ṣeun.
Sofia sọ fún mi pé ìwọ ló gba òun lọ́wọ́ àwọn hoodlums yẹn. Thank you very much. Ṣé o rí àwọn yẹn? Wọn ò ní jẹ́ ṣerú ẹ̀ sí sàkání mi mọ́ láyé. But all the same, I want you to know that I am indeed very grateful. And that also, I am indebted to you. Thank you very much. So reason of your own way, and you know Julie, she is my only daughter. So once again, she serve and drink. Young man, sir. Iṣẹ́ kí ló ń ṣe? Actually, fresh graduate ìlú yìí ni mo ti ṣetán, ìlú yìí ni mo ti serve. Ní gbogbo ìgbà ni mo ti gbìyànjú láti join ní àmì kò tún wù mí púpọ̀, ṣùgbọ́n kò bọ́ sí. Èyí tó fẹ́ ṣe yẹn náà kò sábúrú ń bẹ̀. Ṣùgbọ́n drilling gidi ló wà ní Nàìjíríà náà mi. Àwọn ọ̀dẹ̀ kí ń gbòògbò tí. Kí ni nǹkan tó kà ní school gbogbo? Mass com ni ṣe sáré. Okay. Tó bá ṣe pé nǹkan tó wù ẹ́ ni màá fún ẹ ní note lọ bá àwọn kan. Àwọn nǹkan tó máa ń ṣe. Okay? Ọmọ ní Nàìjíríà mi kótà la fi máa ń ṣe. So, níbo ni state tó ti wá gbọ̀gbọ̀? Ọ̀ṣun state ni mo ti wá sá. Ọ̀ṣun state. Ṣé state yìí yẹn àwọn èèyàn wa tí a jọ serve in the Nigerian army tí wọ́n jẹ́ ọmọbìnrin náà pọ̀, good soldiers, men of valor, àwọn decorated soldiers tó wá láti ọ̀dọ̀ yín yẹn náà wọ́n pọ̀ tí wọ́n jagun sí orílẹ̀-èdè. So ọmọ ológo yẹn ní Ọ̀ṣun state. Oogi. Young man. Sir. Ọ̀rọ̀ tí màá sọ fún ẹ látàkókò ìlọ. I want you to listen to me attentively. Mi ò ní kankan against gbogbo personally. Mo fẹ́ kó kẹ́tí sọ̀rọ̀ mi. Look into my eyes and read my lips. Double up. Now, you get out of my house. Sit down. Sit down. Daddy, for crying out loud, kí ló ṣẹlẹ̀? I mean, kí ló máa ṣe fún ẹni ẹlẹ́ni tó gbà mí sílẹ̀? Lọ àwọn hoodlums yẹn tí ó yẹ kó ṣe mí lè ṣe ẹgbẹ́ ní ìdànù bẹ́ẹ̀. Daddy, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Sophia, you are my only daughter. Mo dẹ̀ mọ̀ pé àwọn traits mi wà lára ẹ̀. Bẹ́ẹ̀ kẹ̀tì ìyá ẹ̀ náà wà lára ẹ̀. Now, tí mo bá máa judge ẹ pẹ̀lú ìwà ìyá ẹ̀ tó máa wà nú ẹ̀, ọmọkùnrin tó lọ yẹn wà á ti ní soft spot fún. Ṣùgbọ́n mi ò fẹ́ ever rí wà tí ẹ mọ̀.
Is that understood? Yes, sir. Daddy. You can never just predict this man. But, kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ tí dáàdì fi ń react báyìí? Mẹ́wàá ṣẹlẹ̀. Nǹkan tójú mi rí nìyẹn. Ó lágbára. Kó má lọ jẹ́ pé abẹ́rẹ́ sójà tí wọ́n máa ń fún wọn yẹn ó ti sọ máa yẹn di nǹkan mi. Because mo gbọ́ wípé tí wọ́n bá ti fún wọn ní abẹ́rẹ́ yẹn ojú wọn máa lè wọ́n máa ń dájú kò sí nǹkan tí wọ́n lè ṣe. Sọ́rí, nǹkan tó ń yà mí lẹ́nu ni pé ìgbà tí mo dé dẹ̀ ó wẹ́kọ̀ mi dáadáa. Ìgbà tí mo wá dárúkọ ìlú tí mo ti wá pàápàá jùlọ tí mo wá tún dárúkọ pé ìlú Ògì ní Ọ̀ṣun state ni mo ti wá ó ṣéǹjì ojú sí mi ni àwọn gbòdògbòdò ẹgbẹ́ ọ ṣéǹjì ojú tó yẹ pé àbí nípa àwọn ọlọ́wọ́ ẹ̀kọ́ mi nígbà tí mo débẹ̀ ni. Kí ni ìlú téèyàn ti wá ní ṣe pẹ̀lú pé èèyàn ṣe introduction? But kí ni Sofia sọ sí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀? Èmi ò lè máa dúró gbọ́ gbogbo ẹ̀ because kí n tó kúrò níbẹ̀ ó ń bá bàbá ẹ̀ fà lọ bò mí mọ ibi tó parí ẹ̀ sí. Ok kò ṣe gbogbo yá ó accept pẹ̀lú nǹkan tí bàbá ẹ̀ ṣe. I need láti máa judge nǹkan tó ṣẹlẹ̀ ó ti jẹ́ ká farabalẹ̀ because tí lákọ̀sígbà tó bá kọlà á dènà ọmọ ẹ̀ jẹ́ ká farabalẹ̀ ká tiẹ̀ gbọ́ nǹkan tí Sofia ti máa sọ. Pẹ̀lẹ́ ó ṣe àbọ̀tí ní láptọ̀ mi ṣé o ní nǹkan tútù? Ọ̀rẹ́ ní nǹkan tútù because títí ẹ ojú tẹ tọ́nà lọ. Ìṣòro eré jàre. Bọ̀dẹ̀ kíkẹ́ tẹ̀ sọ́rẹ́. Sofia ń bolo wà gbogbo mi ò fẹ́ gbẹ́jọ́ ṣáà máa bọ̀ ń lé báyìí mi ò fẹ́ wàhálà o torí tó o bá tètè kú ọmọ ẹ̀yìn sì kò máa bọ̀ ń lé ìwọ náà mọ̀kọ́ tójú ẹ̀ máa rí o ó dà náà kò tí ì dé àmọ́ kó má wà dípò máa wá dé ó máa ní wọ̀dà you know I won't lie èmi ò ní bẹ́ẹ̀ parọ́ pé òsì ni ò wà ń lé kankan lókè o tó bá pè ẹ̀ ńkọ́ ó dà jù ọkọ mi ṣáà kú omi tó wà kú ọmọ ẹ̀yìn sì kò máa bọ̀ ń lé. ọ̀dà kò burú má pẹ́ máa bọ̀ èmi náà jẹun lọ́wọ́. Sofia. You come here. Come! Bloody! Bloody!
Lady. So. Usman. So. My fifty by name. So. No, sir. I want you to beat him. Wait, make I go. Make I go. When is guy? Bloody civilian! Bloody civilian! Masha! Bloody civilian! Ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá ti ra àwọn ọjà yẹn tán ìwọ pè mí bọ̀ kó tó dìpọ̀ máa dá Amẹ́ríkà pẹ̀lú pátipàti títí because Rhode Island tó lọ náà láti títí ń gbé wọ́n ní shop ní lórúkọ ọ̀dọ̀ wọn yìí T-Beauty àwọn náà ń tarun wigs human hair everything nǹkan tó fẹ́ iṣẹ́ tó ń ṣe náà ni well my own advice ni pé tó bá ti get àwọn jewelry yẹn sọ fún àǹtí títí pé kàn introduce ẹ sí àwọn ọ̀rẹ́ wọn gan àti tí máa ń lọ sí party gan àtàwọn ọ̀rẹ́ wọn like every week Friday Saturday. Kò sí wàhálà èmi máa pè wọ́n tí n bá ti pè wọ́n àwọn ọ̀rẹ́ wọn gan wọ́n tún máa patronize ẹ she's got a lot of friends ọjọ́ gbogbo bí ọdún gbogbo bàmàlà tí mi ń ṣe party màá send àwọn picture ọ̀hún tó máa ń send sí mi lórí WhatsApp sí ẹ. All right dear. All right, mo dúpẹ́ just see me before you go. All right, thanks. Alájà ìyá aláàjì ẹ̀yin pẹ̀lú àwọn ọ̀rẹ́ yìí ṣá. Àbí ó fẹ́ travel dẹ̀ ní ibi tó máa dé sí sórí àwọn ọjà ta lọ́ra ẹ̀ kó lọ́n ṣàánú wa ni èmi make sure pé mo ní ọ̀rẹ́ sí everywhere ni àwọn hòtẹ́ẹ̀lì tá à ń dé sí yẹn náà máa ń jí wa lọ́jà ń bẹ̀ bọ̀ tó bá ti dé sílé ẹni tó ti mọ̀ ó parí. Ẹ kókó sọ ẹ̀bùn mú mi nǹkan tí mo ti bá yín sọ láti gbà tẹ̀sí dé wípé kẹ́ bá mi bèrè lọ́wọ́ dádì fún mi ní feedback now. Ṣorí kò ṣe pé mi ò bá dádì ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ in fact tí n bá fẹ́ bá dádì ẹ sọ̀rọ̀ màá ti kọ́kọ́ sọ àwọn nǹkan tí mo ní sọ the moment bá ti gbẹnu lórí ọ̀rọ̀ Farouk báyìí ó máa flare up tó bá rí bó ṣe ń ṣe orúkọ yẹn dàbí disease ní létí ẹ̀ ó máa bínú tán pátápátá ní yányán mo dẹ̀ ti try láti wò pé kí ló ṣẹlẹ̀ kí ni ó ń ṣe kí lọmọ yìí ṣe ọmọ yẹn ò ṣe nǹkan kan fún but ó dàbí pé there's something going on. Bọ̀ kí náà sọ pé ó ṣe gangan náà I mean aṣáà ní nǹkan tó ṣe tán fi work out lọ́jọ́ yẹn. ọmọ yẹn ò ṣe nǹkan kan but nǹkan kan ní nǹkan kan ṣe pẹ̀lú ọmọ yẹn ni but ọmọ yẹn ò ṣe nǹkan kan fún tó bá yẹ pé ọmọ yẹn ṣe nǹkan kan fún ni mo gbà bẹ́ẹ̀ á ti sọ á ti fi bú mi á ti sọ̀rọ̀ játijàti sí mi but kò ní sọ̀rọ̀ játijàti ibi á kàn máa sọ wípé òun ò ṣàfẹ́ rí mọ́ ni mo mọ̀ pé ọmọ yẹn ò ṣe. mú mi èdè ìjọ èdè súnmọ́ bá mi bá dájú kẹ́ bá mi bí wọ́n lérè pé kí ni Farouk ṣe. ó mọ̀ tá máa ṣe tí bàbá ẹ bá kọ̀ tí ó bá gbọ́ tí n bá bá sọ a máa lọ bẹ àwọn èèyàn kan wá bá wa bẹ̀ n bó ṣe láwọn àgbà nínú ẹbí tó yẹ pé wọ́n sì lè bá sọ̀rọ̀ tí ó dẹ̀ lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu bóyá àwọn olódẹ̀ máa sọ fún nǹkan tí Farouk ṣe fún wọn náà ọ̀nà mi àwa tá máa gbé gbà Farouk fúnra ìgbọ́n kọ. ẹ wo mú mi orí gan ò yé mi náà lásìkò torí mi tí mo kọ́ sí máa bá lẹ́nu ẹ̀. ó yé mi ó yẹ kémi gan ti pè é ó yẹ kí n ti pè é kí n tiẹ̀ bá sọ̀rọ̀ kó mọ̀ pé òun gbọ́ nǹkan kan at least from me fún mi ní nọ́mbà ẹ̀jọ̀. wá fún mi nọ́mbà jẹ́ kí mi pè wáyé tí mo ń bọ̀ ń sọ màmá try láti máa gbọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí dáàbì ẹ bá dẹ́kọ̀ tí ó gbọ́ á bẹ àwọn èèyàn sí màṣemáṣe náà nìyẹn fún tá a máa dá nìyẹn mi ìfẹ́ yẹ kó a máa jẹ́ pé èèyàn máa ṣé èlò ṣe lọ sí. ìpínlẹ̀ Ibra Farouk ṣé wọn ṣe ilé ṣe púpọ̀ jù ṣá. wọ́n ṣe mí léṣe gan-an wọ́n ná mi gan-an in fact
tẹ́ bá wà ń bẹ̀ àánú mi á ṣe yín. Ẹ pẹ̀lẹ́. Ṣé ti wá lóògùn? Mo ti lògùn. Kan bẹ́ẹ̀. Kò sí kó tó ṣe kókó nìyẹn o. Ẹ pẹ̀lẹ́. Ṣé ẹ tẹ gbìyànjú nǹkan tó tẹ̀ mú mi wá rí ẹ̀yìn méjì ni pé ẹnu ọjọ́ mẹ́ta yìí mi ò get in touch pẹ̀lú ẹ̀ mọ́. Communication wa ò dàbí ti tẹ́lẹ̀ ó kàn ṣe ségesège. You understand? Ẹ̀yin ọ̀rẹ́ bí ẹ ti máa ń bá a sọ̀rọ̀ lóòrèkóòrè because àgbà tí kò tó ṣẹlẹ̀ ti jẹ́lẹ̀ láàrin àti communication ni àti ẹ̀ ti ń ṣe ségesège ni mo ṣe ní kí n wá bẹ̀rẹ̀ bí àmọ̀tẹ́ mi bá a sọ̀rọ̀ tó yẹ. Tẹ̀lé máa wá wò mo sí around tí mo ti rí Sophia àti mo báyìí ó máa ti tó 4 days àbí ìgbà wo ni wọ́n rí Sophia at last. Mo ṣàmọ̀ pé mi náà travel pé mo ti ṣẹ̀dé mi rí Sophia. Yóò rí. Ó ti máa ṣe díẹ̀ tí mo ti rẹ̀. Àrí Sophia. Mo ló ṣẹlẹ̀ tí ẹ rí bí ọmọ ọ̀dọ́ wọn kò tẹ́tẹ̀ máa lè ní agbó ìtẹ́lẹ̀ pé sí àbí. Ẹ wo fóònù tèmi bátìrì mi ti dáhùn mi ì tún rántí charge rárá. Ẹ̀yin kọ́. Ọmọ náà ń gbé síbẹ̀ mi ò ní credit lórí fún ọ mi ò rówó ra credit. Bí a kì í tiẹ̀ bá ń gẹ̀ẹ́tì káàdì nísàlẹ̀ bẹ́ẹ̀. Irú ẹ má ṣe ìrọ̀rùn ẹ má wọ̀rọ̀. Bra Farouk ṣé tí bá advice ń ṣe máa gbọ́. Ẹ máa lọ ní sùúrù ni that is Sophia wọ́n burú gan-an ẹ lè mọ̀rọ̀ àwọn sójà àti fẹ́ ọmọ wọn ò easy o ẹ lè mọ̀ ní tó bá fẹ́ jẹ oyin inú àpáta kò níwèé inú àìké o. Ẹnu àkéyàn náà lèmi náà wo mo mọ̀ pé ìyá tó ń jẹ mí ìyá ìfẹ́ ni ìyá ìfẹ́ mò ń jẹ. My little advice for you is that ẹ máa lọ ní sùúrù gùn kọ́ máa lọ nà yín kọ́ lápá lọ́jọ́ kan bẹ́yìn bá lọ yìí o. Tó bá tiẹ̀ wá gbọ́ any new information ẹ jù ẹ pè é. Ṣé gbọ́? Gbọ́ tí mo tiẹ̀ lóhùn sí ṣé fóònù tẹ̀yìn yẹn bí a kà tiẹ̀ ká lọ síbi láti ẹ̀ ti lè ṣáàjì sí ìsítẹ́yìn ní nọ́mbà ẹni yẹn. Fóònù gan mi tiẹ̀ wá mọ pàtó ibi tí mo fi sí láti àbí fóònù ẹ̀ ń kọ́. Wọ́n ní kó sáàbọ̀ ọ̀rẹ́ wa lọ́tí ó lóun ò fẹ́ kọ́ ó múre kan tó máa ṣe fún mi béèrè lọ́wọ́ ọ̀rẹ́ wa pé kí ni kọ́ fún ìyá sáré wò mí kó tó béèrè ayé mú nǹkan dà nǹkan ayà àjáyé orí ẹ ṣé bó ṣe wù ẹ fi ronúlẹ̀ ìwọ náà dà nǹkan. Kò lè yé yín torí pé ọmọ ń ronú ìyá ẹ̀ ń ro kà. tó bá yẹ ti ṣe kọ́ béèrè lọ́yọ̀ pé kí ló fẹ́ mu tí ò mú kankan wàhálà tí ń bọ̀ nìyẹn o. kí n tún wá kó o fẹ́ kí n mú ọ̀kan. ayékọ́ tó máa mú wá pọ̀ wo ṣóríru kíní tó gbé wá síbí báyìí wà ní kọ́ fún wa ní kọ́ sí wàá gbé kan síwájú mi wàá tún gbé kan síwájú ọ̀rẹ́ mi wàá wá ṣoore kan fún mi bá mi béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi pé kí ló fẹ́. kí ni kí gbé wá fún yín sà. má ṣe yọnu. nǹkan jáyé orí ẹ ṣé bó ṣe wù ẹ. wá gbà bá ń fún bá ń bọ̀ sí wọn. yẹ ká bá bù ẹ tó máa yé jẹ nìyẹn kò yẹ. bá mi gbé fún un ní kó mú bó ṣe ń rú yẹn bó ṣe rú sókè yẹn ni kó ṣe mú. sọ́kọ́ọ̀bù ló parẹ́. báwo ni báwo no okay it's cool he wants water. Okay. Mo understand. Ọ̀la ni birthday ẹ, mo dẹ̀ ní gift fẹ́ fún ẹ. Báwo la ṣe máa ríra? Mo dẹ̀ fẹ́ kó ṣe kinní kan fún mi. Mo fẹ́ kó pe àwọn ọ̀rẹ́ bíi 2 sí 3 ká tiẹ̀ jọ wà ní ọ̀la yẹn. I can't wait to see the game. Hello?
tó ẹ pé ò dá ṣá. ṣé mi ò sọ fún ẹ kó má bàbá yìí sọ̀rọ̀ mọ́? Did I or did I not warn you? Ọmọ àlè nìyẹn. If truly you are my daughter! Only problem. Why I can be myself? Sure, the phone, right? I want me to mama. And thank God. You're right. Only be sure. She'll be taking your is here. And then I'll kill him there. Titi. I'll make them a photo for me. Will you stand down? Stand down. Daddy! Daddy, don't do that! Daddy! 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 Why is Daddy always like this? Daddy! Daddy! ṣé kò lè o ṣá lẹ́ni tí o gbóhùn ìyá rẹ̀. báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí èèyàn ní ìfẹ́ òun píǹgì òun jẹ́ kó lọ bá náà àbí kí ni tiọ́ kí n tiẹ́. má ṣe mọ̀ bí èmi kó má lọ bá but àwa méjèèjì àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí a mọ̀ nǹkan tó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣe pé bí ó ti gbóhùn ẹ̀ lórí aago ọkàn jumping lásán ni òun náà lè fẹ́ lọ máa bọ̀. ó tún wà lọ́pọ̀ ó ti ó ní ọ̀tọ̀ ṣe kí n wá sí ọ̀dọ̀ àwọn ọmọ àbúrò dájú omi wà ní nísinsìnyí kọ́ lè parí àwọ̀ tó wà láàrin àti bàbá rẹ̀. gbẹ̀dà ẹ̀kọ́ lórí tẹ̀tẹ̀ jẹ̀ǹtẹ̀ lọ́rùn nísìnyí wàá wá píǹgì ọmọ yẹn padà sí pé wàá ní kó sọ fún àbúrò bàbá àtòun fún ara kó máa bọ̀ wá bá wa bí ká wà yìí. yes. àwọn àjẹsí fi ń ṣe ẹ̀yẹ́ náà ṣé mo mọ̀ ọ́ sọ ni. ó ti mọ̀ ọ́ sọ jù honestly ó ti mọ̀ ọ́ sọ jù ó wá ronú bí eku àbí nígbà tí eku bá ronú káàbùrù bàbá ẹ̀ kọ́ wá bá wa bíbá ìṣòríta mẹ́ta ìlú kan tí wọ́n bá wà. bọ̀ pé ìgbà tó máa ń ṣe ẹ́ náà tí bá sọ ilé mo mọ̀ ṣe iṣẹ́ ilé mo mọ̀ ṣe kí ni mo fẹ́ ṣe tí wọ́n fi tẹ́ ẹ lọ́rùn náà why why ti máa fi ṣe báyìí fún wa. má bínú gbọ́ pé ṣé bí ìtòsí ká tó kù tẹ̀sán kan tó kọ̀ tí ọ̀rá make sense díẹ̀ bí ìbá sọ́kọ̀ tẹ̀ sorry. ṣé ọtí mo sọ ń sọ make sense. rárá kò make sense pàdé má jẹ́ ká discourage rẹ̀ o ti múra birthday tẹ́lẹ̀ ó yẹ ti gbé gift dání jẹ́ ká encourage jẹ́ ká sí champion mo fẹ́ rí mo dé àpapọ̀ lọ. yàgò àpò àmú ìgbọ̀rọ̀ tí ó jẹ́.
ẹ ṣílẹ̀kùn fún káwọn méjì yòókù yẹn tẹ̀lé wọlé ẹ gbàṣọ lára ẹ. tọjọ́ yẹn kẹ wá pè mí gbọ́. Listen. Taba ma check out, ama je ko mo. All right, okay. Custody soldier tá dẹ̀ ní wà àkọ́kọ́ ṣe sí. Gbénga with my experience kò possible káwa méjèèjì ká lọ sílé àwọn sójà ká lọ afẹ́ lọ gba ọ̀rẹ́ wálẹ̀ mi ò lára wa mi ò lára lẹ́gbẹ̀ẹ́ sójà náà ṣùgbọ́n táyé pọ́lọ́pàá ni a máa bá wọn sọ̀rọ̀ wọn lọ́rùn mo jẹ́ wàá ṣọ́ nǹkan máa gbọ́ràn sí wa lẹ́nu but sójà èmi ò lè lọ o àbúrò ní family tó ṣe sójà ni tó máa gbà wálẹ̀. Mi ò ní family tó ń ṣe sójà but we need to think of what to do. Kò lè máa wò kó wà ń bẹ yẹn. We need to think of what to do. What do we do? Sori advice tí mi lè fún ẹ ǹdẹ̀ mọ̀ pé o kì í gbọ́rọ̀. O fẹ́ fún mi advice? Yeah. Ẹ sọ ká gbọ́ nǹkan tó ní lọ́pọ̀lọpọ̀. Advice tí mo lè fún ẹ ojú wípé ká pe ya ọmọ yẹn kí ya Farouk kọ́ mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ sí Farouk kọ́ mọ̀. Okay. Ká pè wọ́n.
ọpọlọ ìwà ń bẹ́ẹ̀. Ká má tẹ̀ ṣe ní ṣe pé guys ló ṣì ń lọ bẹ̀ ọ́ sì lè ṣe wá bó ṣe wù wọ́n. Kó tó bá rí arúgbó ká máa wò nǹkan tó máa ṣe fún wọn. Ọ̀ lè ná arúgbó láéláé I'm sure. Láéláé arúgbó. Ó yá pé wọ́n mú nọ́mbà yẹn jáde kọ̀ọ̀kan. Problem kan ti máa ń ní pẹ̀lú ẹ̀ nìyẹn. Ṣé ọpọlọ tí mo lù báyìí tí mo sọ pé wà ń bẹ̀ kò sí kankan bẹ̀. Kí ló dé? Òun suggest wípé ká pé èèyàn ò dẹ̀ ní nọ́mbà lọ́wọ́. Ṣé nọ́mbà yẹn kàn máa yé dé disappear wà ni? Wá tí o máa fi ń sọ̀rọ̀ ẹ níyàwó náà. Ṣé ọ̀rọ̀ tí mo sọ advice kan mo mú wá ni? Ẹ sọ pé kò sọ pé Àbá ni náà. Àbá ni. Àbá ẹ̀ kò sọ pé lọ́nbẹ̀. O bá tiẹ̀ má suggest irú idea yẹn rárá. Wá tẹ́ pé o máa ń lẹ́ẹ̀kọ́ máa takù mi kí sọ ilé mo mọ̀ sọ kí sọ bí mo mọ̀ sọ kí ló máa ń ṣe ẹ́ náà. Ọjọ́ tó bá sọ yìí tó mọ̀ sọ honestly mi ní takò. Must you talk? Ṣé lọ ní kò sọ̀rọ̀ ni? Yeah. Farouk wà ní custody sójà so kì í má sọ̀rọ̀. Èmi á sọ̀rọ̀ because I love him. He's my friend. He's our friend. Ṣùgbọ́n let's think of. Àti Sofia ń wà ó kódà wọ́n ní kí n sọ fún pé kẹ́ má ronú pé kẹ́ dẹ̀ wà more prayerful. Kí ẹni láti sọ lórí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yín ṣe rí gbogbo akitiyan mọ́ mi lórí ọ̀rọ̀ yín báyìí ṣe ló ń já sí pàbó ṣe ní dáàdì ń ká gidi borí àwọn tí ẹ sọ pàtó nǹkan tẹ́ ṣe fún wọn. Ẹ jọ̀ọ́ mo ní ìrànlọ́wọ́ yín ṣé mo lè rí prayer mat pẹ̀lú omi tí mo lè fi ṣe àlùwàlá. Sí wàhálà màmá yín gẹ̀ẹ́tẹ̀ wá sí pẹ̀jọ ní kíákíá ní kẹ̀ ṣe pé wọ́n gbọ́dọ̀ mọ̀ pé mo wá sí bíbá ìdí tó máa rí àgẹ̀wò ilé iṣẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Èyí tó gbé wá láti àná mi ò yí jẹ́ ó tún gbé mi ó ní kí n máa jẹ ṣé ibi tí Farouk wà yẹn ṣé ìdùnnú mi ni. Èyí tí mo gbé wá látàárọ̀ náà lè jẹ ẹ try láti fi nǹkan sẹ́yìn ẹ jẹun. Ẹ ṣé òun rò ń jẹjẹ níbi tó wà ilé mi máa ṣe máa jẹun ni wọ́n kò lè lọ lẹ́nu mi. Àǹtí Sofia èmi mọ́gbọ́n tí mo fi ń fún bọ́dà Farouk lóúnjẹ ibi tán wà wọ́n ń jẹ oúnjẹ dáadáa. Ó ṣòkú jẹun. Ó ń jẹun ẹni kẹ́ fọkàn ara yín balẹ̀ kẹ́ jẹun òun lẹ ti rù yìí. Báwo gangan ló ṣe wà ṣé wọn ò ná wọn ṣe anything. Ẹ wò mi lè parọ́ fún yín wọ́n náà ẹni kẹ́ wà prayerful ṣe ti bọ́ kéde fọkàn ara yín balẹ̀. Ọmọ ló mọ Farouk. Má fi ronú ṣe ra yín. Mi lè jẹun kò lè lọ lẹ́nu mi ó mọ kó tó máa ṣẹlẹ̀. Mo fẹ́ kẹ́ ṣèrànlọ́wọ́ kan fún mi ni. Irú ìrànlọ́wọ́ wo nìyẹn? Mo fẹ́ kẹ́ fún mi ní bírò àti ìwé. Mo fẹ́ kọ nọ́mbà mọ́mì mi àti nọ́mbà àwọn ọ̀rẹ́ mi. Kẹ́ wá bá mi sọ fún àwọn ọ̀rẹ́ mi kó ṣàlàyé fún mọ́mì gbogbo tí mo kó sí at least àgbàlagbà ni àwọn wọ́n sì lè mọ next thing láti ṣe. Ẹ̀dẹ̀ tí orí yẹn sọ̀rọ̀ màbá yín wá bẹ́rẹ̀ àti ìwé ẹni kẹ́ ṣàfọkàn ara yín balẹ̀ ṣe ti gbọ́ jẹ́ kí wọ́n bẹ́rẹ̀ àti ìwé. Báwo lára Farouk? Calm down. Kò ṣòro calm down farabalẹ̀ jọ báwo lára Farouk. Dá Farouk wà ó ṣùgbọ́n wọ́n ná wọn bàjẹ́. Hello. Wọ́n bàjẹ́. Kò sáwọn náà lọ́rọ̀ mi wá sọ́dọ̀ yín. Kí ló sọ? Kí ló sọ? Wọ́n ní pé kí n fún yín ní nọ́mbà mọ́mí àwọn. Ó yá pè síta. Okay. 082 55 35 35 ló sọ kò ṣe 32 35
33 65. Okay. 082 55 35 33 65. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí mi ta ìmọ̀ àlùbáṣẹ ti bọ́. Hello. Hello ma. Hello ma. Hello, ètò ta ló ń sọ̀rọ̀ o? Èmi Wálé ni, Wálé ọ̀rẹ́ Faruk ni ma. Ọ̀rẹ́ Faruk. Wàhálà wà o. Wàhálà gidigidi ló wà mọ́ mi o. Àwọn àmì ti mú Faruk o. Kí ló ṣẹlẹ̀? Aláwọn ológun ló mú Faruk màmá. Wọ́n gbà mí o. Ológun. Ọkọ mi kí ló ṣe? Mọ́mí kò sọ̀rọ̀ wa o. Tẹ́yìn bá wá, tẹ́ wá bá wọn sọ̀rọ̀ bí àgbàlagbà. Mọ́mí ó ṣeé ṣe kó fi Faruk lẹ̀ o. Ṣé wọ́n pé àgbàlagbà lẹ́yìn? Àwa táwa bá débẹ̀, wọ́n máa tútù wa mọ́lé ni. Ẹ jọ̀ọ́ mọ́mí ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ báyìí ká bá yanjọ́ rẹ̀. Jẹ́ ọkọ mi, àdírẹ́sì ibẹ̀, bá mi sẹ́ǹdì ẹ̀jọ́ torí Ọlọ́run, bá mi sẹ́ǹdì tèmi bá mi. Tẹ́sà máa ti ṣe é sin ẹ wá o. Ẹ jọ̀ọ́ pẹ̀lú wà lẹ́ni sí ó máa pè wá. Ẹ má ní ẹ fi ń bọ̀ lọ́la ẹ ní gangan kẹ́ máa wá ẹ tábà rí ibi níbí ń wọlé o. Ẹ máa bọ̀ gangan lẹ́ni ni màmá ẹ jọ o. Nǹkan tí mo sọ̀rọ̀ ó serious gan o. Àwa la rí àwa la mọ̀. Ẹ jọ̀ọ́ má yẹ kó pẹ́ ẹ jọ̀ọ́ ń turọ̀ lọ. Àtẹ̀sẹ̀ sí yín sìn ẹ ṣe mà. Ológun. Kí ló ṣẹlẹ̀? Wọ ẹgbẹ́ mi o. Kí ló ṣe gbọ́? Wọ́n láwọn ológun. Àwọn ológun. Kí ló ṣẹlẹ̀ fún mi? Tèmi bá mi. Bá mi kà. Wọ́n ní pé tàbá ti tó ṣòtì. Ìgbẹ́ àwọn mọ́tò lọ sí kóòtù. Tàbá dẹ̀ ti dé ìkọ̀tù káwọn mọ́tò tó lọ sí sẹ̀lẹ̀ ìgbé. Pé tàbá ti dé sẹ̀lẹ̀ ìgbé pé ká cross to the other side ká lè gbé báyìí tó lọ sí Ajíṣẹ́giri. Ó yá, ẹ̀kọ́ ti yá. Ó yá, lọ́kọ́ mi. Irú nǹkan tó bá àsìkò ìmú nìyẹn wọ́n máa ń gbọ́ òtútù dànù lára ẹni ni. Àwọn ìjẹ́ ìlàmú gan bẹ lẹ́yìn àwọn ìyá mi ti kó sí nǹkan máa ń ṣe sún díẹ̀ díẹ̀. Ẹ fi tó ọ̀dọ́ wọn ni. Actually ibi tá a ti ń ṣe Yorùbá níbẹ̀ láti ń jẹ iṣẹ́ ọwọ́ yín lẹ́yìn náà ń jẹ Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ jẹ́ pẹ́ tí kì í bá ṣe pé ẹ̀yin ò fi taratara gbádùn òtútù ẹ máa ń sábò tútù lẹ́mi àti alájà ṣe máa ń lọ ṣọlidé ní ìlú òyìnbó yẹn ṣe ní mi ìbá ní kọ́ máa kọ tíkẹ́ẹ̀tì tí yín náà káṣáàjọ máa ń lọ gbogbo gbà ẹ tiẹ̀ tún lè ṣe ẹ lè chẹ́ẹ̀kì ara yín. Sọ tiẹ̀ wá rí orí ìlú èbó àwọn aláwọ̀ ògùn ìyàrá wọn dùn wò àmọ́ wọ̀nà. ìran oríṣiríṣi ló wà lọ́dọ̀ àwọn òyìnbó àwọn ìmí ìfọwọ́ àti èmi náà máa ń wò tí mi kì í fẹ́ ká lájà mọ́. Ẹ kú jókòó. Lọ́kọ̀ ta orí mo ní kí wọ́n sọ fún pé oúnjẹ ti rẹ́dì. Bàbá oúnjẹ ti rẹ́dì. Ọmọ tó ń dà yá wa láàmú mọ́ àtòní tí wà ń bì náà lẹ́tí fún mi jíjẹ àdémú èyí nǹkan ti jẹ́ nù mí ó kún. Mo tiẹ̀ ti gúnyàn rẹ̀ dì kódà mo ti rẹ̀ fọ́ sí ó yẹ kẹjọ sá. Ṣé ọmọ ti sẹ́ẹ̀tì tèmi? Yes. All right. Come on, no table then. Okay. Who's that person? Who are you for the door? Now come here. Hey, come here. What's in the bag? What are you for? What's in the bag? What's in the bag? Who are you for? You are ready? Who? Shut up! What is in the bag? I'm here to go for now. You go. No. Faruk.
torí àṣìṣe tí mo ṣe sí ọmọ ìlú Ògì ni ọmọ ìlú Ògì ni wọ́n fà pé ṣòro sí wọ́n ṣẹ̀ka sílẹ̀ lọ́dọ̀ ìdájí. Attention! Left, right, attention! Left, right, attention! Left, right, attention! Ó tó ọ. Rẹ̀kúrẹ̀kú kan ò ní rìn kó má bójú ẹ̀yìn. Ó yá yíjú rẹ̀. Left, right, attention! Left, right, attention! Tó fún. Tó fún. Tó fún attention. Ó tó bẹ́ẹ̀. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wọn àbá sì dí. Tó fún. Ìbágúdẹ. Gùdẹ wo ṣálú ayé. Ìbá Jagunmọ̀lẹ́ Olúwo tí bẹ lóde ọ̀run. Ìbá síwájú ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ o. Ilẹ̀ ẹ̀kọ́ Olódùmarè ṣáájú tó fún yín o. Ògbó ṣúbẹ̀ ìwá ní mú yín o. Ògbó yín rí yun abìdí ṣẹ̀rí. Ọ̀lẹ́ obìnrin abaro mẹ́fà. Ikú báyìí ló pọjá tòun ti gbígbó. Ikú pàgbò tòun ti kíkán. Ikú àgbámú ìyáká báyìí ló palákẹ́dùn. Ọwá máa tẹ̀lé mi báyìí. Bẹ́ẹ̀ ni odò ní ṣàn kó bojú ẹ̀yìn. Tẹ̀lé mi. Ikú ọjà àtẹ̀kọ́. Ikú ọjà àtẹ̀kọ́. Kọ́kọ́ tó dá mi lójú láyé ni pé ẹ̀dá ò lè sáré jù lẹ́lẹ́ lọ. Bàbá àwọn tó ṣe mí báyìí nǹkan tí máa ṣe fún wọn àwọn àrọ́mọdọ́mọ wọn ò ní gbàgbé láéláé. Ìlú Ògì tán ti tawọ́ sí mi tó ṣe mí báyìí wọn ò ní gbàgbé láéláé nǹkan tí máa ṣe fún wọn. Mo ń ṣètò àti bá àwọn èèyàn mi sọ̀rọ̀. Màá padà lọ sí ìlú Ògì. Màá gbẹ̀san gbogbo wà tán wù sí mi pàápàá. Sórí tìlú Ògì hùn. ń fi ojú àgbéyàn àpàlàpọ̀lọ́bì kan ìwọ ni wàá bẹ̀ kó o ṣe pẹ̀lẹ́ ó ní bínú torí gbé apẹ̀lẹ́ kì í fọ́ bẹ́ẹ̀ àwo pẹ̀lẹ́ kì í ya ń tá bá fi wàdùwàdù mú ní bẹ́ sáni lọ́wọ́ èyí tá bá fẹ̀lẹ̀ mú a máa pẹ́ kánrin kése ọ̀gbọ́ ń fi òjèbù rẹ̀ ọ̀gbọ́ fífà kan náà ti sọ ni ó pé ebùrẹ́ awolùgbẹ́bẹ̀ ebùrẹ́ awolùgbóse igbá pẹ̀lẹ́ kì í fọ́ àwo pẹ̀lẹ́ kì í yá tẹ̀tẹ̀ múragùn ohun alágbọ́fọ́n ọ́nì tẹ̀tẹ̀ múragùn ohun alágbóse òsè láfi karó láró fi dún kánrin kánrin mẹ́tẹ́lẹ́yà wọn yà mí òṣòro mọ̀nìfìà ọ̀kan fọ́ ọ̀kan nù ọ̀kan yòókù náà fi ń taná ojú oró jọmọ lọ́mọ. níbi ọmọbìnrin sórí níbi òbí dípò pé bírì ni ọba ṣẹlẹ̀ lọ́jọ́ náà
ó ṣeé ṣe kó jẹun tó jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn rẹ̀ ni ó padà wá ṣẹ̀ kí a dúpẹ́ lódùmarè. ẹ ṣe wà ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣẹ̀bi èmi náà kì í ṣẹ̀bi èmi náà ọmọdún fárò ó jìyà kọ́kọ́ lọ́wọ́ mi tí mo bá rò ti ìyà tó fi jẹ mí nílùú Ògì ó jẹyà lọ́wọ́ mi o àwọn aráàlú yìí fìyà jẹ mí púpọ̀ bí wọ́n ṣe wá fìyà jẹ mí tó yìí egbò àdá àjìnà náà fi sí mi lọ́kàn torí wọ́n fa àìsàn ṣe mí àìsàn tó máa ń sàn torúkọ rẹ̀ kì í sàn ọ̀nà fi ṣe mí gbogbo bó ṣe wá ṣe tó yìí ọmọbìnrin tó torí ẹ̀ fìyà jẹ mí náà mo ti jẹ́ kí n rí fẹ́ ajírọ̀ tútù ẹ̀yin mọ̀ ọ́n. mi lè ṣẹlẹ̀ àwọn owó mi lọ ṣẹlẹ̀ sí i ká dúpẹ́ lọ́wọ́ nínú rẹ̀ ìgbà sọ pẹ́lọpẹ́ nígbà àti dáhùn ìlànà yóò lè wá olè fún lẹ́wẹ́ ká dúpẹ́ lọ́wọ́ nígbà. Baruch ṣé o rántí pé mo sọ fún ẹ pé mi ò ní nǹkan kan against ẹ àwọn aráàlú yín ní Ògì àwọn ni wọ́n ṣe mí tí mo dẹ̀ ti pinnu lọ́kàn mi pé mi ò ní ní kọ̀ọ̀kan bá wọn ṣe wọ́n láyé ìdí nìyẹn tí mo fi ń bínú. ọkọ mi ṣọlá ìṣègùn ní dúpẹ́ ṣorí wọn ní àtòrí ìkànṣe kan lọ́wọ́ ìgbà ó lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí mo ọdún báyìí tó wáyé ókè ká ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà yẹn ṣẹlẹ̀ ọkọ mi tá ní mi ìbá fẹ́ tá ní mi ìbá bí mo wọ́ mi yìí fún àtìgbà tí mo ti fẹ́ mo ti wà ní ọlá mo ti wà ní ọlá mi ò tiẹ̀ lè tọrọ ọkọ mi lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn irú ẹ̀ gangan exactly so èmi dúpẹ́ ohun tó ṣẹlẹ̀ o ayọ̀ ló jẹ́ fèmí lọ́dún yìí. You are a wonderful woman. ẹ ṣe dúpẹ́ bàbá wa náà ẹ̀yin náà lè ṣe màmá ọlọ́run àwọn gbogbo ọgbọ́n ṣe ń bá ọlọ́run nìkan kò ní ṣe wọ́n ẹ ṣe o egbò tí wàá tún bá ṣe o ẹ ṣe o. Mama Nufaro, remember I told you ọmọbìnrin kan ṣoṣo lọmọ tọ́lọ̀ ń yọ̀ǹda fún mi ó dẹ̀ ṣàlàyé fún ẹ pé ẹ̀yin lójú mi ṣorí lẹ́ni ìwọ náà ti di àkọ́bí mi ọkùnrin. But you must take care of my daughter. Ìyàwó kí n jẹ ọmọ mi o. Ìyàwó kí n jẹ ọmọ tèmi o. Ajẹ́rọ̀ tútù àwọn mẹ́rin. Ó ṣe mú agara ilé ìgbà ẹ̀yìn wa. Nígbà tá a lè lú ìbòjú ọjọ́ kọ́ mi kí ó kẹ́ àfúrà ẹ̀ máa ń gbé nǹkan. Ilẹ̀ láàgà fún lọ yẹ. Ìyọ́dà ní ti fẹ́ jáde pẹ̀lú bó ti wá ṣàforíjì fún ọmọ àti fún ìwé tó máa lọ ṣàforíjì. Yóò fún mi máa lọ sí ọjà. Ẹ̀rí kan bó ṣe ọba àṣírí gbé kan sí yóò ṣàṣepamọ́. Àwọn àgbà ṣe bọ̀ ní asúnkún sí fífún pamọ́ ní ẹ̀rọ yóò wá kẹlẹ̀bẹ̀ lọ́wọ́ bó ti wá torí mi ọ̀sà ebi kò mọ̀ tẹ́lẹ̀ pé ìlú kan náà láti wá kọ́mọ bómi kan náà lájọ mú àmọ́ nígbà tó wá mọ̀ kí ló yóò ṣe ìlú lé mi náà dànù àwọn ọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní gbígbà ara torí òtẹ́sù torí iṣu ti po ó ṣe wá torí mi fún ẹ̀kọ́ lè fẹ́ yìí náà èdè ń sọ ló sí i.
téèyàn ṣe tó gbé láyé àṣepamọ́ ni ohun tó kù ká ṣe pátápátá àsùnkùn sínú ẹ̀rọ ẹ̀dí àṣírí ọba rò pé o ṣe kan ọlọ ẹ ò ní padà kẹsàn-án rẹ̀ ilé yẹn bá ń bẹ léwe lọ́wọ́ wà mú wọ́n bá dàgbà tó dògbò yóò padà kẹsàn-án rẹ̀ ẹ̀dí àṣírí bẹ́yìn ò sì kẹsàn-án rẹ̀ dé ikú ó bímọ ọmọ rẹ̀ ó kẹsàn-án rẹ̀ ọmọ rẹ̀ ó kẹsàn-án rẹ̀ ọmọ rẹ̀ ó kẹsàn-án rẹ̀ èyí wọn máa ń pè ní kún àtìlédélé fún orúkọ nígbà rẹ̀ ẹ̀ṣẹ̀ balẹ̀-fọ́ọ̀jì ẹ̀kí mú sọ́wọ́ sí ẹ̀mọ́ kẹ̀kẹ́ bẹ́yìn ò bá ṣẹlẹ̀ sí bàbá yín àwọn àgbà pè pé ká tó débi tá a lọ á máa dáwọn ibì kan tá a lọ ibi tó wọn lọ ló kọ́kọ́ dé o àmọ́ gbà tó wá débi tó lọ ọjà ìlà. So ó wá tiẹ̀ wá di pé èmi náà wá ni mo fẹ́ lọ kí dádì ha ládùúgbò gbogbo nǹkan tó fojú mi rí. alihamdulilayi rabbil alamin adúpẹ́ fọ́lọ́run fún ti ọjọ́ títò ní sórí bí dáàdì ṣe wáyé èèyàn tó bá ń wò wọn láti òkèèrè ó máa rò pé dáàdì burú ni dáàdì ò burú o tó bá súnmọ́ wọn pẹ́pẹ́pẹ́pẹ́ wá rí pé dáàdì èèyàn tí ò máyé lé tó yẹ pé òun kò simple òun ni dáàdì ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú yẹn experience tí àwọn náà ti rí òun náà fi hùwà tán wù yẹn ọ̀hún tí wàá lè lajú wọn sílẹ̀ kí ọmọ kan ṣoṣo tí wọ́n bí náà èmi yìí náà kó tún wá kó sí ọwọ́ èèyàn tí ò dáa it's not proper wà á dúpẹ́ fọlọ́run lọ́jọ́ tí èmi pẹ̀lú ẹ̀ náà ṣàlélẹ́ yìí. àbí o orí yẹn sọ náà orí sọ ni ó tiẹ̀ wá mọ̀ ètò tiẹ̀ wá jẹ́ bàbá ń bá rí ibẹ̀ ni jù ní lọ́jọ́ wedding ọ̀nà owó ọ̀nà ra wọ́n kó àwọn ọ̀rẹ́ èèyàn jàǹkànjàǹkàn wá agbẹ̀bùn lọ́tún gbẹ̀bùn lósì ìjọ́ kejì oore tó ṣe tó sì ń tẹ̀síwájú wọ́n fún mi ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun wọ́n tún wá fi ilé tẹ́ǹdì. That's my daddy for you kò sí nǹkan tí dáàdì ò lè ṣe tí wọ́n bá ń dùn. ọ̀rọ̀ wa tọpẹ́ ó jọpẹ́ lọ nǹkan tó tún wá ṣe tó tún wá jọ mí lójú pátápátá ni wọ́n tún wá fún mi ní nǹkan téèyàn fi ń ṣe ọkọ ìyàwó wọ́n fún mi níṣẹ́ alálùbáríkà tí mò ń jẹ mo yó ìwọ jẹ mo yó mo tún ṣe fíṣẹ̀bílì ńlá nínú ẹ̀ ọ̀rọ̀ mi tọ́pẹ́ ó jọpẹ́ lọ báyìí o. òun náà ń pè ní wípé ẹ̀yin onísùúrù òun ni Ọlọ́run wà àwọn Yorùbá dẹ̀ máa ń sọ wípé onísùúrù òun ló máa ń jogún ayé. You are right my dear. ẹ wá gbọ́ o ṣé kò ṣe pé ajá yín máa padà lọ sí ìdí ebi yín ṣá. my dear kí ló mean now. kí ni. ṣé kò ṣe pé ẹ máa padà lọ sí ìdí odf yìí. àwọn ṣùgbì láì nǹkan tí mi fẹ́ máa rántí ló ń sọ yẹn because nítòótọ́ mo wá fi ẹ̀sìn Islam mo wá fi tàn ẹ́ jẹ ni ó wá jẹ́ kí n realize pé ọ̀nà òtítọ́ ni ọ̀nà tí ẹsẹ̀ èèyàn gbọ́dọ̀ yẹ níbẹ̀ ni. ẹgbọ́ bọ́dà Gbénga àti bọ́dà Wálé ńkọ́. ṣé olórí àwọn tó dárúkọ yẹn àwọn yẹn ò lè change wọn lè yí padà èmi ò tiẹ̀ fẹ́ bá wọn ṣe mi ò fẹ́ bá wọn rìn ni mi ò tó ṣe dàbẹ́ ní pé o ò rí mi àti wọn pọ̀. àwọn ìdí lọ́nà wo. ẹ má bì nígbà tó náà wá ti kó sẹ́yìn nínú sí tẹ́símọ̀nà Islam wípé ọ̀nà òtítọ́ ọ̀nà òdodo téèyàn lè tọ̀ téèyàn lè fi wọ àlejò náà ni kí ló wá dé téèyàn
pe àwọn ọ̀rẹ́ yín kẹ́ pè wọ́n jókòó kẹ́ bá wọn sọ̀rọ̀ wípé ìgbé ayé tó ń gbé kì í ṣe ìgbé ayé gidi dá kó gba Ọlọ́run gbọ́ kó sin Ọlọ́run wọn ẹ ṣe bá wọn sọ̀rọ̀. ó dẹ̀ rí ọ̀rọ̀ yẹn sọ o nǹkan tí màá ṣe nísìn ni pé kí ọ̀sẹ̀ yìí tó já wálẹ̀ máa invite àwọn méjèèjì kan wá kí wà nílé. I'll be so happy. Ọlọ́run á dé jẹ́ kó gbọ́ ọ̀tọ̀ ní kéèyàn báyọ̀ sọ̀rọ̀ kó gbọ́ tí wọ́n bá gbọ́nà kó sí pàtàkì ṣe bọ́ Ọlọ́run á jẹ́ kó gbọ́. alhamdulilayi ṣé o rí ìwọ fúnra ẹ o tó ọ̀rẹ́ fún mi o tó bàbá o tó ìyá o tó ọmọ ìyẹn ti tán. gbogbo ọpẹ́ yẹn